ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó tún ṣẹ́wà kù lórí dáadáa ilé ìtàmọ̀ sí al-Islam àtọ̀rọ̀lẹ́kùn kí ọlọ́run àti gẹ̀rẹ̀fà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tí Allah subhanahu wa ta'ala tó ṣe ní àwòkọ́ṣe eléyìí tó fi ń dáa jù eléyìí tó fi ń lọ́lá jù fún ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lọ́n àlékún ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ kó mọ bá wọn ará ilé ànábì àti àwọn sàhábà rẹ̀. Ànábì sallallahu alayhi wa sallam nínú hadith ilé tó ṣe wípé ó lẹ́sẹ̀ ńlẹ̀ ànábì sọ fún wa ń bẹ̀ wípé gbogbo ọmọjọ́ mi pátá ni wọ́n wọ aljanna illa man aba àyàfẹ́ tó bá kọ̀ tó lóun wọ aljanna. àwọn sàhábà radiyallahu anhum ajma'in wọ́n ní ya rasulallahi wa man ya'ba ìránṣẹ́ ọlọ́run ta ni yóò wá kọ̀ tí ó sọ wípé òun ò wọ aljanna. ànábì dá wọn lóhùn ó fèsì sí ìbéèrè wọn ó ní man ata'ani dakhala aljanna ẹnikẹ́ni tó bá tẹ̀lé mi máa ṣe ó ń ṣe má ṣe ó jìnà sí irú ń tọ́ náà ni yóò wọ aljanna. wa man asani faqad aba ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá yapa mi irú ẹni yẹn òun lẹni tó kọ̀ irú ẹni yẹn òun lẹni tó ti gbẹ́rù gbọ́n rí. Àbí Allah subhanahu wa ta'ala ibi tí Ànábì sallallahu alaihi wasallam tó bá kọjú sí ọlọ́mọdé ká kọ̀yìn síbẹ̀. bákan náà ibi tí Ànábì tó bá kọ ẹ̀yìn sí ọlọ́mọdé kí bí òwú àwa láti sọ pé bẹ́ẹ̀ náà ni a fẹ́ kọ ojú sí. ẹ̀rí ìtafẹ́ mọ gbéyàwó ní ìrọ̀lẹ́ tòní òun náà ni wípé ǹjẹ́ mùsùlùmí tí ó sọ wípé ní orúkọ Jésù òun la gbàdúrà ìjọ ń tọ̀hún ìjọ ṣe àṣìṣe bí? a ti rí káàkiri tí kan nínú àwọn olóko àwọn àfáà tí nìkan nínú àwọn táwọn èèyàn mọ̀ sí àfáà ní orí social media kì í sọ bá wọn sọ wípé ní orúkọ Jésù àwọn kìí sọ fi nǹkan wọn ṣàdúrà yẹn tẹni náà dẹ̀ sí kí ni o tí ẹni yìí náà tó sọ bẹ́ẹ̀ tó ń dẹ́jẹ̀ mùsùlùmí. ṣùgbọ́n alhamdulillah ẹ̀rí lẹ́yìn tó ṣẹlẹ̀ tẹ́ni yìí ṣe yìí ó jẹ́ nǹkan ìyàlẹ́nu gan-an. kí ni nǹkan ìyàlẹ́nu tó wà bẹ́ẹ̀ làwọn tó gbáyà ẹni yìí ká gaskiya àwọn èèyàn ti ṣe rọ́dù tó ti pọ̀ fẹ́ni yìí gan-an la ilaha illallah. kì í ṣe pọ́pọ̀ bá náà o tòró níbi tó mi fẹ́ sọ̀rọ̀ tèmi lọ kì í ṣe kí mo sì fẹ́ mọ́ discourse àlelò bó ṣe jẹ́ pé tako làákà ìkámọ̀ sọ̀rọ̀ pa àlè jájá òun náà ní káyọ̀sì àwọn ṣàlàyé wípé sálẹ̀ fọkọ Jésù bẹ́ẹ̀ lọ́hùn àbá lè fi bẹ́ẹ̀ lọ́hùn pé ní orúkọ Jésù ni mo gbàdúrà nǹkan tó ṣe wípé kò ní káyọ̀sì àwọn ṣàlàyé lórí ẹ̀ ni ìrọ̀lẹ́ páwọn èèyàn náà ti sọ̀rọ̀ ní orí ẹ̀
kódà àwọn èèyàn jẹ́ ká mọ bí táwọn nǹkan míì táwọn jẹ́ tó ń fọkàn sí wọ́n sọ ṣùgbọ́n alhamdulillah ẹ̀rí àwọn tó jẹ́ àwọn tó ṣe wípé wọ́n jẹ́ onísúfí gan wọ́n takò nǹkan yìí a rí inú wọn tó ṣe wípé òun náà bọ́ta ó sì ṣe fídíò ó takò wípé káàfà wọn sọ wípé ní orúkọ Jésù ni mo gbàdúrà nǹkan burúkú lélẹ́yìí náà nǹkan burúkú ni ẹ̀rí wa ẹ wá bí tẹ́mi lọ bẹ́ẹ̀ àṣìṣe ni kò ní ẹsẹ̀ mọ́ ṣàlàyé ẹni tó pọ̀lọ́ ẹ̀ pé dáadáa ó mọ̀ wípé kí ni o àṣìṣe ni ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó ṣe wípé a notice ìyẹn lèmi fẹ́ ká discuss a lè mọ irú ewu wo òun ló wà ní ilẹ̀ Yorùbá pẹ̀lú àwọn tí àwọn èèyàn rí sáàfáà láyé tá ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ewu wà gan o tó bá di bí ọ̀rọ̀ àdìsọ́kàn ewu wà gan o tá a bá ń sọ̀rọ̀ níbi mímọ̀ náà lọ́kan ewu wà ń bẹ gan ní ilẹ̀ Yorùbá o ṣùgbọ́n tó ṣẹlẹ̀ yìí tó ló kọ àwọn àfáà tó sọ yìí tó ló kọ àfáà ló ń tàn ìsáfà ṣùgbọ́n ló kọ àfáà lẹ́ni náà lórí social media ẹni ẹsẹ̀ tó ìlú mọ́ dákọ rẹ̀ kìí ṣe fún nǹkan kan o torí mi ò rò ń tọ̀ lẹ́ni tó ṣe wípé ó kanlẹ̀ wà nú ẹni téèyàn ní mọ́ discuss ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àfáà náà òun ká dàbí celebrity lásán tiẹ̀ ni so tó náà wọ́n sọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ celebrity lásán lè mí rí inton sí ìyẹn ẹni tó sọ̀rọ̀ yẹn nẹ́tọ́ọ̀kì yẹn ó ń ṣe bákan ṣùgbọ́n kí láwọn fẹ́ mú bẹ́ẹ̀ ìyẹn gangan ló kà wá ibi tẹ́mi ń lọ́bẹ̀ gangan ó ní wípé sẹ́yìnlẹ̀ Yorùbá ewu wà nílẹ̀ Yorùbá tó bá di bí ọ̀rọ̀ tawhid o wallahi ewu wà nílẹ̀ Yorùbá tó bá di bí ẹ má jẹ́ ká bínú nẹ́tọ́ọ̀kì yẹn ló ń ṣe bákan ọ̀rọ̀ yìí náà ní pẹ́ náà àwọn táwọn èèyàn rí láǹfààní Yorùbá náà lẹ́rí tí wọ́n ló ń sọ lọ́rọ̀ tó ń sọ yẹn ṣùgbọ́n kankan wà tá à notice ibẹ̀ rẹ̀ mi fẹ́ pé wà sákèésì ẹni táwọn èèyàn ń yabò lórí gẹ́gẹ́ ó sọ pé ló kọ Jésù ó ti ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan tó ṣe wípé àwọn èèyàn ò dá sí àwọn èèyàn ò jáde sí nígbà tí ń ṣe àwọn bí onísúfí bí ẹgbẹ́ wọn wò sọ ní ti lórí ẹ̀ ó sì wá dìlè ló wá sì wá jẹ yín lógún sọ́ọ̀nì ní ẹ̀sẹ̀ ń sọ ló kọ Jésù eléèkàn dàbí tó tuntun ni lápẹẹrẹ ń sìn ní tí mo sọ yìí kò tí ì lè pé oṣù kan tó bá pé oṣù kan ni ẹni yìí kan náà wọ́n ń pẹ nìkan ní bóyá kọ́mẹ̀díà ni o bí wòlíì gidi ni o wọ́n jọ ń ṣe lẹ́kṣọ̀ papọ̀ nílé ọ̀dọ̀ rẹ̀ kírísítẹ́nì àti mùsùlùmí wọ́n jọ ń ṣe lẹ́kṣọ̀ àwọn èèyàn kan náà dẹ̀ ń wo àwọn ilé gẹ́gẹ́ bí àfa ṣùgbọ́n èmi ti sọ ẹni yìí kan dà gẹ́gẹ́ bí celebrity ti ẹni ẹmọ àwọn tó kàn fẹ́ kéèyàn kan sáà mọ́ sí fàájì kó mọ́ sí fàájì bó ṣe rí tiẹ̀ nìyẹn òun àtàwọn pásítọ̀ jọ ń ṣe lẹ́kṣọ̀ náà sòkò wulẹ̀ rí sẹ́yìntì èyí tẹ́ ń fẹ́ ẹ̀sẹ̀ sọ táwọn ẹ̀sẹ̀ wá jáde sí pé ó sọ pé ló kọ Jésù ní tó sọ yìí kò yẹ kó sọ bẹ́ẹ̀ ó ti ń ṣe àwọn nǹkan tó worst jùlọ ẹni tí ń jó níwájú eléré tí ń jó níwájú Pàṣọ àbí gbogbo àwọn olórin yẹn ṣùgbọ́n àwọn èèyàn ò ní sọ̀rọ̀ lórí ẹ̀ torí wípé àwọn náà ò máa burú tó wà ń bẹ́ẹ̀ ẹ wá jẹ́ wọ́n sọ̀rọ̀ kan fún wa sẹ́rí 90% tí àbí kí n sọ mọ́ ti sọ 90 kó mọ́ ti pọ̀ jù ẹ jẹ́ n sọ wípé bóyá 80% mùsùlùmí nílẹ̀ Yorùbá lónìí ní ò ládì ọ̀kan wípé kírísítẹ́nì ó wọ̀ná tó bá kú sórí ẹ̀ ní ìrògbé bóyá ọmọ kìíní yẹn ṣá 80% mùsùlùmí nílẹ̀ Yorùbá lónìí ní ò ládì ọ̀kan wípé tí kírísítẹ́nì bá kú sórí tí ń ṣe yẹn o yóò wọ̀ná lẹ́ẹ̀fìrí pọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ́ onísúfì yẹn wọ́n á mọ ẹ̀yìn àwọn kírísítẹ́nì nígbà míì bẹ ẹ̀sìn kan náà lájọ́ ń sìn ọ̀nà tá a kàn ń gbà sí ọlọ́ọ̀ba òun ló yàtọ̀tọ̀ síra wọn nínú bí sáàsì tún ti rá burú yìí àwọn tí bá wọn wo fíìmù Yorùbá wọ́n ti soríṣiríṣi àgbákò níbi irú àwọn nǹkan tí mo sọ yìí
torí pé nínú fíìmù Yorùbá òun ni wọ́n ti máa so Islam àti Christianity àtàláwo papọ̀ ó là lọ́pọ̀lọpọ̀ ọgbà nígbà táwọn náà fi mọ́ wéré láwọn ọdún tó ti pẹ́ o tẹ́kọ̀ kò fẹ́sẹ̀ tí ò fẹ́ kó sí rẹ̀ àwọn tó máa ń wíìnì jù gan tí wọ́n bá ń ṣeré wọn o làwọn Christian àwọn sábà máa ń wíìnì mùsùlùmí sábà wíìnì látọ̀ bá ló di wàhálà ṣe pé òun làwọn kan ṣe débi àáfàá Súlè ó ti gan pa tẹ́ bá rántí ọdún náà lọ òun ni 80% mùsùlùmí ilẹ̀ Yorùbá kò gbà wípé Christian yóò wọ̀nà tó bá kú sórí ẹ̀. Ẹ jọ̀ọ́ mò ń rọ̀ wá mò ń bẹ̀ wá àwa tá a bá ní ọmọ tá a bá lẹ́gbọ̀n tá a bá lá wàláhì mùsùlùmí mi tí ń kírun wákàtí 5 ó sì ń dáùtù pé ẹ wo ọlọ́run méjì tí ó gbà àwọn eléyìí tẹ́ sọ pé ló kọ Jésù yẹn ọlọ́run jìn àlọ́wọ̀ àti kírísítẹ́nì mo wò báyìí live wọ́n jọ ń give speech lọ́dọ̀ rẹ̀ ìyẹn ń sọ̀rọ̀ yẹn òun kàdà bí celebrity ni ẹ̀wọ̀n àwọn Pasuma àwọn nǹkan kẹtù bọ́n náà tẹ̀lé káàkiri àti pọ́pọ́ tí wọ́n pọ̀ nìyẹn ẹ jẹ́ fún wa ní kinní kan tó máa fọ́nì sí wa mo fẹ́ kọ̀rọ̀ kan lórí ẹ̀mú kan rọra stop ẹ̀ gbogbo àwọn táyì pè lórí ẹ̀sìn yìí àwọn olórin ẹ̀sìn táwọn èèyàn ń sọ̀rọ̀ wọn wallahi ẹ jára yín kù lẹ́yìn wọn wọ́n ṣe kinní kan láìpẹ́ yìí aburú lágbà ni wọ́n ń pè ní bíbí Naija BBN àbí kí náà ń pè gbogbo náà la mọ̀ ẹni tí wà ní Facebook nìkan ni ò ní mọ̀ wọ́n sọ pé gbogbo ni àfa ìṣe àmọ̀ kò sẹ́ni tí ò mọ̀ tó bá kàn ti rí wà sá fún ni pẹ̀lú àwọn aburú tí ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ nígbà tí wọ́n parí kinní yìí tán sọ pé tó wíìnì wọ́n ń pe olórin kan ní kinní kan momoko rẹ o kinní kan arẹwà àbí kí náà ń pè báyìí ó dẹ̀ ń celebrate pẹ́ nìyẹn wíìnì ẹjọ́ sí nǹkan gidi ní celebrate ni sí nǹkan gidi ni bí Islam ilẹ̀ Yorùbá ṣe wá rí nìyẹn lẹ́fẹ̀ẹ́ lómi yóò mọ̀ dé pàrọ̀ yóò sì gbà pé òun kírun nǹkan kan wà tí mo study lẹ́kọ̀ọ́ yìí torí àpáti pé mo wá láti Ìbàdàn gbé Kòròdú Èkó náà ni mo gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó padà lọ sí Ìbàdàn ìyẹn ní Ajégúnlẹ̀ mo study pé lẹ́kọ̀ọ́ yìí mẹ́tẹ́lẹ̀ mú wọn bá notice rẹ o ẹ máa notice pé lẹ́kọ̀ọ́ yìí àwọn èèyàn máa kírun gan wàláhì kódà nígbà táwa fi ń gbé ní Ajégúnlẹ̀ tẹ́lẹ̀ ní mọ́sálásí táwa ti máa kírun gbà yẹn ní Sheriff ní Tọ́lá Street Tọ́lá Ìrádìrí lájégúnlẹ̀ ní Ọjọ́ Road ẹlòmíì máa wá àwọn òsì lọ kásùn bá ṣọ́ ni ẹgẹ́ ti ń sìn yìí àwọn òbí wa níwọ̀nba wọ́n lẹ́sìn ẹgbẹ́ akẹrùn tí ó yẹ ànífi ṣeré ẹlòmíì aago 8 ẹ̀sìn ìdíjọ́ sí wà kásùn bá kò lè fi rìn ṣeré bọ̀kọ̀ gbọ́ nǹkan mílíọ̀nù inú ẹ̀sìn kódà tẹ bá sọ lójú mùsùlùmí ní wípé àwọn kírísítẹ́nì yóò wọ̀ náà yóò mọ̀ sọ wípé sẹ́yìn oníná tẹ́ fi wọ́n sí ni ìjẹ́ ìsìn mọ̀ wípé nínú nǹkan tí máa ń ba ìsìláàmù èèyàn jẹ́ oníkéyàn mọ́ gbà wípé kírísítẹ́nì tẹ́ rí yẹn tó bá kú ọmọ náà ni wàláhì téèyàn bá ní lọ́kàn wípé kírísítẹ́nì náà sì lè wà lùjẹ́ náà wàláhì èyí ṣe mùsùlùmí ẹ̀rọ bó ṣe le tó torí wípé tó o bá ṣe bẹ́ẹ̀ o ti pe ọlọ́ọ̀ba nírọ́ tọ́rọ́ lọ́n sọ wípé inna dina inda Allah al-Islam ẹ̀sìn ẹyọ kan tó wà lọ́dọ̀ tó wọ́n tẹ̀wọ́ gbọ́n náà ní Islam wa man yabtaghi ghayra al-Islam dina ẹ tó bá mẹ́sìn mi wà lẹ́yìn ẹ̀sìn Islam nígbà lọ́wọ́ ẹ̀ wa huwa fil akhirati minal khasirin ìwọ ń tọ̀ wá jẹ́bẹ̀rẹ̀ àlùkìyàmọ̀ nínú àwọn tí ó ṣe ibú jù lẹ́ni yóò wà ọlọ́mọ sí wá ní ìlérí ibú èèyàn wallahi fìtínà ń bẹ́ńlẹ̀ Yorùbá ìmọ̀ bá mi ní jẹ́ gan nínú mi fi mọ́ dùn pẹ̀lú bọ́dà wa tẹ́ pé wọ́n mọ́ sábà sọ̀rọ̀ nípa oyà àwọn àfáà tán pa àwọn àfáà yìí náà ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ o wallahi wọn mọ̀ even mo lè proof ẹ̀ báyìí tí mi bá ṣe mọ̀lúdì nàbí ìtẹ̀rítàn mọ́ ṣe mọ̀lúdì nàbí yẹn wọn a máa invite Christian kó sàtì mú wá eléyìí tó sọ pé ló kọ Jésù yìí ìgbà tó ṣe bẹ́ẹ̀ dé torí pé ta bá ń sọ̀rọ̀ ìsọ̀lẹ̀ bóyá olówó náà fi ṣe kí sáwọ̀ àwọn ọbẹ̀ lọ́nkọ́ lọ́n fún wa lówó lọ́nà tí ò tọ́ ni
nítorí bá fún lówó yóò fún lówó ó sáré Ànábì sallallahu alaihi wasallam òun lọ́nà bá nífẹ̀ẹ́ sí jù ìyàwó Ànábì ni ìyàwó Aisha wọ́n lọ sí nífẹ̀ẹ́ Ànábì tó ìyàwó Aisha ò bímọ yẹn nípa tọ́lọ́ bá fẹ́ fún nìkan ni ó fún bó bá ṣe wí kó jẹ́ kó kàn àbáyàn sọ̀tà níbi tọ́lọ́ ń fún ọlọ́mọdé kóore tó bá fẹ́ ní kọ̀ọ̀kan wa kó bàjẹ́ àwọn èyí náà lẹ́mọ̀ rí wọ́n làwọn ṣe bẹ́ẹ̀ dé àwọn kírísítẹ́nì náà mọ̀ wá bẹ́ẹ̀ torí àwọn náà ń ṣiṣẹ́ fún wọn tó ní wàá sọ pé kírísítẹ́nì ò wọ̀ náà àní ẹ lọ́wọ́ fíìmù Yorùbá ibi táburú ti ń wọlé nìyẹn gbogbo tí léyìí sọ kéré àlọ́wọ́ àti kírísítẹ́nì jọ ń ṣe ọjọ́ ń píríṣì papọ̀ wọ́n pẹ́ ní ẹni wòlíì kìíní kan bíi kọ̀mẹ́díà nínú bọ̀t wọ́n ń ṣàlàyé tó náà sọ́njọ́ wípé Ọlọ́run ló mẹni tí ń sìn òun nǹkan kan náà gbogbo wa ọ̀nà tá à ń gbà sí náà ọba ló yàtọ̀ tọ̀ nǹkan ṣe àwọn mọ̀mọ́ wa lẹ̀ Yorùbá ẹ̀yin èèyàn mi nǹkan ṣe àwọn mọ̀mọ́ wa lẹ̀ Yorùbá o wàlọ́hì ẹ̀kàn ní tíyá mi ń kírun ìyá mi lọ sọ́sọ́làtù ni ó sì gbà lọ́kàn rẹ̀ wípé ẹ fi rí i pé wọn ò kí ẹ̀kọ́ ọmọ wọn fẹ́ kèfèrí ṣé láwọn bàbá wa míì wà tí wọn ò kí ń gba kọ́ ọmọ wọn fẹ́ kírísítẹ́nì kèé tó ṣe torí ẹ̀sìn ọwọ́ kò pé irọ́ o àlè fẹ́ra wa o kèé ṣe pé mo kì í ní ẹ̀sìn yẹn gangan ẹ wá àwọn ìyá wa ìmí tí ń lọ bí 50 60 70 wa lọ́yẹ̀ kó mọ bàyànú jẹ́ àwọn táwọn èèyàn tẹ̀lé nìyẹn gbọ́n àwọn fàtẹ́lẹ́ tán ṣe wá sí gbọ́n àwọn fún jálà bí wọn ó kéré nínú wọn tí yóò gbà wípé Ọlọ́run kan náà là ń sìn Ọlọ́run kó ló mẹ́ni tí ó wà lùjẹ́ náà ó gan ó kéré wàlẹ́ àbúrú ńláńlá dẹ̀ ni kéèyàn gbà wípé bóyá kírísítẹ́nì ó sì wà lùjẹ́ náà tó bá kú mo ti rí ẹnìkan rí tí mo fẹ́ sọ máa fọ́nì sí gan tó jọba tí ń wò wípé hey àṣẹwà méjì tá àṣẹwà ṣe gan tá fi wọ àlùjánnà báyìí kó mọ̀ jẹ́ wípé Christianity gan ni àbí Islam ni o gbọ́dọ̀ dáùtù ẹ̀sìn rẹ Islam nìkan lọ́nà wọ́n pè kan ní Genesis yẹn tẹ́ bá rí bó ṣe ń kó àwọn ìyá wa mo rí bí kọ́mẹ̀tì nìkan sínsìn tẹ́ bá rí bó ṣe ń kó àwọn mọ̀mọ́ àánú ó ṣe yín àwọn ìyá yìí sí lọ sọ́sọ́làtù kí ló ń kọ́ wọn bẹ́ẹ̀ kí ló ń kọ́ wọn lọ́sọ́làtù yìí kan ṣàdúrà lọ wọn ò kọ́ wọn lẹ́sìn ṣùgbọ́n sọ́làtù táwọn ìyá yẹn ń lọ náà nìkan ti ń sọ̀rọ̀ ṣé sìgá bá lù wàlàjẹ́ sáà lè mu sìgá bá lè mu sìgá ta ló sọ pé sìgá bá lù wàlàjẹ́ ṣùgbọ́n sáà lè mu ibẹ̀ náà mo ti sọ pé a lè mu sìgá ibẹ̀ náà ti mọ́ sórí sí kódà ibẹ̀ ló ti mọ́ ṣépè tí mọ́ sẹ́wọ̀n àsàlátù wo kí náà ń kọ́ mbẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ wípé àdìọ́kàn wa àdìọ́kàn ní wọ́n ṣe mí lànà ẹ̀yin àwa tá a jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá àdìọ́kàn wa pàtàkì ẹ̀yin bí àwọn ìyá wa míì ikú ibo lọ́wọ́ bá wa wọn ò mọ̀ wọ́n sọ pé lọ́wọ́ àwọn gbogbo ayé mo ti pẹ́ tó jẹ́ pé lo ìjáàbù látó kéde lẹ́rìí mo níbo lọ́wọ́ bá oníkòsíbi tọ́lọ́ bá ò sí mo ní sátìnú fíìsà tẹ́ fi ń tajà náà mo fẹ́ ra mílíọ̀nù àjọ oníbẹ̀ ni Ọlọ́run wà ń bẹ́ẹ̀ ẹwà kídá mo tẹ́ rí tó jáde ọkàn wa ní tó lè gbàgbọ́ mùsùlùmí jẹ́ ni kí mùsùlùmí ó sì ẹ̀kọ́kọ́ wò wípé kírísítẹ́nì náà ẹ̀sìn tàwọn náà ń ṣe yẹn sẹ́rìnà kún dínú kún wà níyẹn dín tẹ́rí tán mọ́ tún wọn ò mọ́ túmọ̀ rẹ o ìtumọ̀ yẹn náà tí wọ́n ní pé mọ́ sí tẹ́ká náà mọ́ sí tiwa ọ̀nà tá à ń gbà sí náà ló kan ìyàtọ̀tọ̀ ni irọ́ tó bá àwọn àáfàá yìí náà wọn ò mọ àní bá a ṣe gbọ́dọ̀ mọ explain pé sáwá lè jájá ṣé mùsùlùmí ò lè jájá náà mi ò bá làákàyè mu káyọ̀ àmọ́ sọ pé nsá lè sọ pé lórúkọ Jésù kìí ṣe tọ́pìkì ẹ̀rí kí wọ́n kàn sọ pé ìjẹ́ mùsùlùmí tó bá sọ wípé orúkọ Jésù ṣe àṣìṣe bí ọmọ tó jẹ́ fi sí ni pé àṣìṣe yẹn kìí ṣe ibi tó ti bẹ̀rẹ̀ rèé mo rí kan nínú àwọn táwọn náà jáfa lórí social media nígbà tí wọ́n fẹ́ discuss tọ́pìkì yìí bóyá wọ́n kàn ṣe post ní ìtì ẹ̀ mo sáà jáàmù wípé ẹni tó sọ pé lórúkọ Jésù táwọn èèyàn wá ń bú pé amúkùn ẹrù ẹwọ ni òkèlè ń wò ẹwò sàlẹ̀ ó dà pé nínú pọ́ǹtì tí wọ́n ó dà pé mo gbọ́ ni pé sẹ́ẹ̀mù pátí mọ́ sọ pé kẹ́ ẹ mọ́ fún orúkọ ànábì náà kẹ́ ẹ mọ́ fi bẹ́ lọ́hùn àfáà mi tán sọ̀rọ̀ yẹn ó jù yẹn lọ ìtàwọn náà sọ ẹ pọ́ǹtì ni ṣùgbọ́n tó jù yẹn lọ àwọn eléyìí ò kan lè gbà wípé kírísítẹ́nì ò ṣẹ̀sìn wọn ò gbà ó wọn ò kan lè mọ̀ ẹ̀rí bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ìbànújẹ́ ni kì í sọ̀rọ̀ dùnnú wọ́n ń tẹ àwọn èèyàn lọ́nu gbò wọn ò mọ̀ lẹ́fì rí wípé
àwọn èèyàn yóò gbà wípé Christmas gan ẹ lè ṣe pẹ̀lú àwọn kèfèrí ẹ̀yin tẹ́ ẹ bá ń sọ báyìí wọ́n gbà pé alákatakítí ni àní ní mọ́lúdì nàbí àwọn kírísítẹ́nì náà invite wa torí pé wọ́n fowó lẹ̀ ẹ̀sìn àwọn àfáà yìí gan náà ó kéré lójú wọn ó kéré jọjọ ẹ wá ló sọ wípé ló kọ Jésù ìgbàlẹ̀ wa jáde ìjọ tó ti ń bá kírísítẹ́nì ṣe dá wà ńkọ́ ìjọ tí ti ń jó bá ju Pasuma ńkọ́ ṣèlú gbogbo àná làwà lórí social media nígbà tẹ́ntàn sọ ètò ṣègbéyàwó gbàtẹ́ntàn sọ ètò ṣègbéyàwó ijó palongo náà mọ̀ ń jó ń bẹ̀ lọ́jọ́ náà lọ́hùn àwọn tí wọ́n ń play orin fún ẹni yìí gangan fún alára rẹ̀ àwọn tí wọ́n ń play orin jọ gan tó wò pé àfẹ́lẹ́ tó já tán yányán o àwọn eléyìí mẹ́bẹ̀rẹ̀ àwọn kan rí wọn gẹ́gẹ́ bí role model àwọn yẹn náà wà ní pé kí ló wà láburú àwọn àfáà tẹ̀lé gan wọ́n ń ṣe bẹ́ẹ̀ Jésù fúnra lára rẹ̀ gan kò fọ́kọ ara rẹ̀ bẹ́ẹ̀ náà pé lórúkọ Jésù ló ń gbàdúrà ọlọ́ọ̀bá ní ké pé ìwọ wá sẹ́fẹ̀ mọ́sálá pé Jésù ẹrú Ọlọ́run ni kíní kan ibi ojú kejì tá a fà táwọn sọ̀rọ̀ ń pa wípé ibi tànàbí náà ti bẹ̀rẹ̀ ibi táwọn gbà wọnú torí tó ń sọ náà nìkẹ́ Jésù alẹ́fọ́pẹ̀ bẹ́ẹ̀ náà pàṣẹfọ́kà náà bí bẹ́ẹ̀ náà ó sì ẹ̀jú yẹn náà àfàmì tó sọ̀rọ̀ yẹn àwọn náà sọ̀rọ̀ ìdáadáa ṣùgbọ́n ó sì ẹ̀jú yẹn náà apáti pé fọkọ Jésù sọ pé ló kọ Jésù ni mo gbàdúrà pa lè sọ kó kẹ́lẹ̀ ìgbà náà wípé Kírísítẹ́nì ò lẹ́sìn tó bá ń sọ lójú yín lẹ́nu ló ti ń sọ o kò dí ọkàn o sẹ́yìn pé àmọ́ ọkàn ìyìn tí mo ẹmọ́ sì ń gbọ́ yìí o ẹnìkan mọ́ sọ̀rọ̀ wípé àníyàn àtàfi ṣiṣẹ́ yàtọ̀ tọ́wọ́ sọ pé àníyàn tí yàn fi ṣiṣẹ́ ìbádà ọ̀nà ló mọ̀ yẹn kò sẹ́ni tó mọ̀ yẹn ṣùgbọ́n nǹkan tó ń sọ ń ta àti ṣe sí rẹ̀ á mọ̀ fi mọ̀ pé in tó gbà lérò rè in tó gbà lérò kìí ṣe bí ọ̀rọ̀ ìbádà là ń sọ báwọn ọ̀rọ̀ ìbádà náà nìkan ló mọ̀ tó fi jọ́sìn ṣùgbọ́n àwọn nǹkan tó ń ṣe ibùdó ìṣẹ̀gbẹ́ tí wọ́n lè sọ pé èmi ní ń bú irú yẹn in tí gbogbo ayé mọ̀ òun nìyẹn àwọn èyí náà nọ́mbà wọn lórí ṣe gbogbo àwọn ọmọ onítàkasúfè ọ̀dọ̀ àwọn àfáìnà lẹ́ẹ̀ ti bá wọn Kírísítẹ́nì lẹ́gbẹ̀ẹ́ sáwọn ẹlẹ́wàá rò wípé kí wọ́n máa píṣì tawhid torí ẹ̀ lẹ́ẹ̀ fi lè rí àwọn bàbá yẹn kan wá máa pariwo tawhid ń ta torí ipá àwọn tí wọ́n ń jẹ lára wọn àwọn ìnáà ni ẹjẹ́ ń tẹ́kì yín bá kì sí ọ̀rọ̀ kan wọ́n ń pẹ nìkan ní Adéwálé Àyùbá olórin ni tẹ́ bá lọ gbọ́ ìtàn tó sọ nígbà tó ń fẹ́ di Kírísítẹ́nì ó máa yà yín lẹ́nu gan òun lẹ ṣe mùsùlùmí náà tó gbádùn o ṣùgbọ́n sọ wípé àwọn àfáà náà wọ́n mọ́ bó ń ṣàdúrà nílé òun àwọn àfáà náà lọ mọ́ bó lórí ṣàdúrà kèwà olóhùn ìjókòó tí wọ́n òun lọ jókòó sókè ni ó ní sọ́ta gbangba èmi ò fẹ́ mú rẹ o Àyùbá Adéwálé Àyùbá ó ní sọ́ta gbangba o olóhùn kan òun máa lọ sókè àwọn àfọ́ ìwọ̀n ṣàdúrà sálẹ̀ òun wà lọ jókòó sókè òun ò kíkí náà ṣe yẹn ó padà ti di Kírísítẹ́nì gangan nísìn ti báyìí náà ó sì láwọn tí máa ń ṣàdúrà gbogbo àwọn olórin yìí náà lẹ́mọ̀ lórí péjì wọn pé àwọn àfáyí náà nínú ilé wọn tọ́lọ́bá wọn kadà láìlú tọ́lọ́bá wọn kakẹ́ nìkan tọ́lọ́bá wọn ṣe gbá tọ́lọ́bá wọn ṣàwó ìjọ táwọn àtàwọn olórin bá ti wá jà tí wọn bá fowó lẹ̀ ẹ wà ní táwọn pariwo bí lẹ́kṣọ̀ wọn àní kò mú wá kò mú wá ahun ni kìí ṣe pé náà gbà pé orin ò dá o kìí ṣe pé gbà o ìjọ tí wọn ò bá fún lówó lẹ́rìí tí wọn pariwo wípé ahun ni wọn ìjọ tó bá rówó yóò gbà pé wọn ṣe dáadáa nínú àwọn bàbá ilẹ̀ Yorùbá táwọn èèyàn nílà fún àta gbangba ní ìsọfẹ́ tó jẹ́ Kírísítẹ́nì wípé ẹ̀ ó sáfúrú nǹkan tí ń ṣe mi ìfẹ́ dákọ ní ìsọfún Kírísítẹ́nì gbogbo sáfúrú ń bẹ Ọlọ́run mẹ́ tí ń ṣe òun torí wọ́n ti gbowó fún wọn tó máa ń sọ tàbí gé làkàndí nìkan àlíyẹ̀dín kìí ṣe pẹ́sìn Islam yìí àwọn náà rí pé ọ̀pọ̀lọpọ̀ bàbá yẹn wò kàn sí ẹ̀sìn yìí látara pé òpé ẹ̀sìn táwa bá ní làwọn ń ṣe yìí òun ló fi jẹun lógún tó bá wọn ẹ̀sìn táwa bá ń lé òun là ń ṣe tẹ́ ẹ bá ẹ̀yẹ ẹbẹ̀ wò ládùúgbò yín ẹ sọ lójú àwọn bàbá yẹn wípé Kírísítẹ́nì tó bá kú sórí ọmọ náà ni wọ́n mọ̀ sọ pé alákatakítí ẹ̀sìn ni pé kí ló dé tẹ̀ ń dájọ́ wàláì wọ́n mọ̀ sọ pé kí ló dé tẹ̀ ń dájọ́ ní táwọn bá sọ fún yín nìyẹn tó ráwọn ò rí rí wípé bóyá o Kírísítẹ́nì tó bá kú sórí Kírísítẹ́nìtì yẹn o bóyá yóò wọná wàláhì Ọlọ́run bá sì sọ pé tó bá mẹ́sìn wà lẹ́yìn ìsìn Islam nígbà lọ́wọ́ ọmọ ẹ̀nà ló ń tàn ṣùgbọ́n àwọn ilé ajé àmú yẹn aláàkọ́ àwọn náà ò gbọ́ Islam yẹn yé tú àwọn tí ó ṣàlàyé dáadáa fún wọn
wọn ò gbọ́yé wọ́n ti wá sọ di ẹnà wọn àfóhùn jálàbí yẹn lórí social media ẹ̀rì tán bá onímọ̀rí kan tó sọ wípé ìkan invite pastor Kasali Muideen Kasali Ìbàdàn ní yìí wá èyí fọ́ lójú wáyé wọ́n jọ ní collaboration pastor òun wáṣẹ lọ sọ́dọ̀ àfa àwọn pastor sábà mọ́ wáṣẹ lọ sọ́dọ̀ àfa dáadáa tọ́lọ́pàá àfa tó gbóná ju àwọn lọ mo fọlọ́ tó lẹ́nu mi lọ́wọ́ mo fi búra sí tí mo fẹ́ sọ yìí ní agbowó ní ọdún kan àfáà kan sọ báyìí lójú gbogbo àwọn èèyàn wípé ìgbà tó fẹ́ lọ sí hajj ó fẹ́ ṣàlàyé bí omi Zemzem bó sí lágbára tó ní o ó wá ní nígbà tó ń fẹ́ lọ sí ẹmọ gbọ́rọ̀ tó fẹ́ sọ yìí o ó ní nígbà tí òun fẹ́ lọ sí hajj ìgbà tó ń fẹ́ lọ sí hajj kírísítẹ́nì kan wá bọ́ òun náà tó wá mọ́ ṣiṣẹ́ lọ́dọ̀ òun ó lóun ní ìdí omi Zemzem òun wá lóun bá bù wá láti Mọ́kà ó fẹ́ fi ṣiṣẹ́ ni mo wà ń bi tẹ́ni yẹn ti ń sọ báyìí lágbowó nìbàdàn kìí sọ̀rọ̀ pé bóyá kínní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn wọn ò gbà òbílẹ̀ gbà tẹ́lẹ̀ ìpè Christianity kìí sí ó gbà pé ẹ̀sìn kan ni táwọn náà ń ṣe tọ́lọ́ sì gbà lọ́wọ́ tiwọn náà òun ẹ̀sẹ̀ wa ń sọ wípé ó sọ pé ló kọ Jésù ó kọ Jésù yẹn kéré sí nǹkan tí ń ṣe nú ara ẹjọ́ mọ́ bínú ẹ fún mi ní a minute ó kọ Jésù yẹn ó kéré nínú nǹkan tó wulẹ̀ ń ṣe nínú ara ó kọ Jésù kéré sí nǹkan tí ń ṣe ń bọ̀. الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله ندعو. Naam, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí kábínú torí tọ́lọ́run máìkì tá ẹsẹ̀ gẹ́ẹ̀tì yìí bátìrì ló ń lò so mo wá rí i pé bátìrì yẹn ti ń lò ó dẹ̀ wọ́n jẹ́ kinní kan bátìrì ni àwa tá a bá láì dí abátìrì téèyàn lè rà tó mọ́ last long dáadáa ẹ jọ̀ọ́ ẹ sọ láàrin bíi ìṣẹ́jú díẹ̀ báyìí bátìrì yẹn yóò ti fẹ́ kú ẹ jọ̀ọ́ àwa tá a bá ní àìdí abátìrì tẹ́ pé téèyàn bá fi sí àwọn kinní dúrásẹ̀lì tí mo fi sí yìí mo tó rà kan náà bóyá 1000 nìyẹn ó 1000 láàrin wákàtí kan ó ti jó tán so ọdún náà ẹjẹ́lá tó bá gẹ́tẹ̀ náà sọ wípé o mọ jẹ bátìrì gan náà bá tó mọ bátìrì tó bá sọ èmi ò mọ ẹmọ ìtẹ́yìn bá mọ̀ náà lèyàn máa sọ̀rọ̀ ní orí ẹ̀ kí là ń sọ lọ òun náà ni wípé ní ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí náà ò mọ wàláhì wọn ò mọ ó mọ ṣèyàn láàánú gan ni ó wàláhì ó mọ fẹ́ gbomijé lójú wípé àwọn ìyá wa ìwọ tó bá ní òbí tó ṣe wípé Ọlọ́run ti kọ́kọ́ bọ́ gbẹbọ lọ́wọ́ wọn náà wọn ò kí ń ṣẹbọ wọn ń kírun wọn déédéé gbìyànjú kó má fi wọn lọ́rùn lẹ̀ wọ́n lè má ṣẹbọ mọ́ o wọn ò ní nǹkan kan míì tán mọ́ pa ẹ̀sìn o wọn ò ní nǹkan kan míì tán mọ́ pa ẹ̀sìn o àwọn nǹkan tó ń ba ìsìláàmù èèyàn jẹ́ ó tún yàtọ̀ sí ẹbọ kọ́kọ́ hàn náà àwọn nǹkan míì wọ́n wà tẹ́ pé ó tún bàjẹ́ fast kọ́lọ́n kó ṣàánú wa o àwọn àfáà yìí mislead àwọn èèyàn gan wọ́n mislead àwọn èèyàn gan ẹ̀sìn wọn sọ pé lẹ́gbẹ̀ẹ́ sọ pé ló kọ Jésù yín tó bàjẹ́ lára rẹ̀ jù yẹn lọ àníṣe wọ́n parí bíbí Nàìjà àwọn àfáà sì ń celebrate àwọn tó ń kọrin ó sì ń celebrate rẹ̀ ó ní kíní kan ló wí nì kíní kan ló wí nì ẹnìkan ló jẹ́ kí n gẹ́ẹ̀tì fídíò yẹn ẹwò ìmọ̀ ilẹ̀ Yorùbá náà láti rí rẹ̀ ìwọ kọrin ẹ̀sìn títí ẹwò ẹ̀yin náà ẹwò náà ẹwà àwọn olórí ẹ̀sìn yẹn tán pa àwọn olórí ẹ̀sìn
ọkọ àti ìyàwó wọ́n sì jọ mọ ọkọ ìyàwó gbọ́ ẹ̀tọ́ mi ni ọkọ mi má fi dùn mí kì í sọkọ tiẹ̀ o wọ́n lè jọ mọ ọjọ́ papọ̀ wọ́n jọ mọ ṣe pàlókù gbàlóńgò àwọn èèyàn yóò represent Islam ẹ lọ wò mí ìlú wọn ẹrù àti ìyàwó jọ mọ ṣe program ìyàwó rẹ máa sírílẹ̀ báyìí mo mọ èrì kan báyìí wà báwọn ìfẹ́ dákọ ni o wọ́n jọ mọ ṣe program ìyàwó máa sírílẹ̀ ẹ̀wọ̀n kí sáwọn náà represent ẹ̀sìn báyìí ìgbà tí wọ́n sì ti sọ fún ọ wípé kéwù lẹ́sìn dandan nìkan lo ìhijabu wọ́n ní láìsà mí tààlí mi ìsìlámì àbí ìhìnmọ̀ àbí nìkan bùsì yẹn sì pín ní àṣẹ mi tó ṣe sọ́nbẹ̀ gan mú ẹjọ́ torí tọ́ náà wọ́n fẹ́ sí rẹ́ta káìt àwọn eléyìí yóò mọ̀ wípé kírísítẹ́nì ò kalẹ̀ ní wàlùjẹ́ náà ẹ̀sẹ̀ wá ń bí pé lórúkọ Jésù yín tí òye kó yé wallahi kó yé àwọn kan sọ pé kí n ra rechargeable battery bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ sọ fún wa níbi tí mo ti ra kinní yìí o wọ́n sọ náà wọ́n tàbí ra rechargeable battery yẹn gẹ́gẹ́ tí ń sìn pàlọ́ ẹ̀rọ wo àwọn tó bá láwọn tó bá mọ́ wé fún mi Yorùbá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó lè le lára láti fi ilẹ̀ ibẹ̀ làwọn èèyàn ti ń bá kìdájẹ́ ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ wá ti mú ọ̀fọ̀ tá a bá wo fíìmù Yorùbá láyé àwọn ajílẹ̀ ìyá lè mọ̀mọ́ tí ń jẹ́ fọ̀ ìyá mi òsùnùgà kí nǹkan kan lè mọ̀mọ́ ibẹ̀ láti ṣàgbákò rẹ̀ ibẹ̀ lẹ́tì rí tán ṣe fíìmù tán mọ̀ pé ní Unity kí ló dá lé lórí bóò ni mùsùlùmí àti kírísà babaláwo bóò náà sì papọ̀ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ lé àwọn èèyàn ògbẹ́sìn yìí yé ju pé kàn kírun lọ ẹ wá jáwèé wá sọ̀rọ̀ lórí tá à ń sọ ìwọ̀n alákatakítí ni wá sálákatakítí ni wá ni àbá ń sèfù àwọn èèyàn lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn ẹ̀rọ tí wọ́n pariwo ìkànnà ọmọ ìyá wa káàkiri ẹ lọ wo náà ẹ rí ìjó ni kùrà yóò gbé ṣé wọ́n yìí rẹpísẹ́ǹtì ẹ̀sìn báyìí sẹ́yìn pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà kan ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ lórí ẹ̀sìn wọn tọ́pẹ̀ lórí ìsìláàmù yìí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú bàndírì àwọn kìnnì kan ní Ìlọrin wọ́n ti ń senu gbà tó yá wọ́n bọ́ síbi agbo fújì àwọn olórin ìsìláàmù gẹ́nìsìn wọ́n ní collaboration pẹ̀lú àwọn olórin fújì wọ́n ní collaboration pẹ̀lú àwọn olórin hip hop kí lẹ fẹ́ jẹ́ kán mọ̀ sọ ìkan tó ṣe títí yóò ti gbóra ayéfẹ́lẹ́ dáadáa yóò wà chíyì tọ̀dọ̀ tiẹ̀ sísítà ìta ayéfẹ́lẹ́ kristi. ẹ mọ̀jà bínú nẹ́tíwọ́ọ̀kì ni abẹ́rẹ́ lálá kínní yìí o ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ sádánwò ó wá ń bà wá nú jẹ́ ẹ wá mọ̀ nǹkan tí mo ti rò tí mo fẹ́ káwọn èèyàn ó pè wọlé fún ni pé mo fẹ́ jájọ jíròrò lórí nǹkan kan kí ni nǹkan ọ̀hún èmi ti máa ń rò ó ti pẹ́ wípé ẹ wọ́n bá sí ń pariwo tawhid lórí social media yìí ó lójú iye àwọn tó ṣàǹfààní fún àwọn ìyá wa kan wà àwọn òwúlẹ̀ lówó fún ọ léwo Facebook wọ́n ní wọ́n mọ̀ sọ̀gbọ́n ṣùgbọ́n ọ̀rọ̀ àdéhọ́kàn wa kọjá abẹ́ yẹn ó wá wù mí ká rọra mọ́ ṣe prógráàmù kan mo kàn fẹ́ wo àìdí àti gbogbo náà tá a bá rí sí i ibi ibẹ̀ yẹn a lè mọ́ fi páàsì àwọn nǹkan kọ̀ọ̀kan sáwọn èèyàn lẹ́ Yorùbá a máa pè wọlé o kí ni nǹkan ọ̀hún ẹ jẹ́ n kọ́kọ́ sọ ná tẹ́ bá mọ́ wọlé social media dáadáa pàtàkì lórí Facebook ẹ mọ́ àwọn short video kan táwọn ìsábà wọn ṣe bí kọ́mẹ́dì báyìí bí àwàdà báyìí bí àwàdà ni o n ti jáàmù èrì láwọn àsìkò kan wọ́n kàn lè bìyàn nísìn wípé kó sọ capital Nàìjíríà tí ò bá ti wá mọ̀ wọ́n kàn lè fi ṣàwàdà ẹ̀mọ̀ àwọn kìíní yẹn tó mọ́ ṣe yẹn ìlú wa fẹ́ káwa náà kà mọ̀ ṣe irú ẹ̀ mo ti mọ̀ ọ̀rọ̀ ti pẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ló kàn tó trigger rẹ̀ padà pé àkíní yìí dẹ́ wúlò ọ̀nà táwọn ó gbégbà rèé ó lè jẹ́ ní ọjọ́ jùmọ̀ mo lè lọ láwọn àwọn ọmọléke a máa ti ní máìkì tá a máa lò kí tó ṣe irú ilé èyí tó fi mọ́ ṣe tàbí tó máa nà sí ìyẹn lẹ́nu náà la máa lọ rà àdẹ̀lẹ́ lo kámẹ́rà tá à ń lò webcam tá à ń lò torí webcam lélẹ́yìí a máa ra normal camera ní ìjọ jímọ̀jímọ̀ tàbí kéèyàn lọ síbi ọjà Kétu èyí lè kọ́kọ́ ṣe tèkó èyí máa lọ Ìbàdàn Ìlọrin mo fẹ́ mú kinní yẹn ṣẹ́ ni àdìọ́kà àwọn èèyàn ò dá bẹ́ẹ̀ ni mùsùlùmí ṣe wá rí tọ́pọ̀ ilé mélòó náà tí wo fíìmù Yorùbá ibẹ̀ náà ti ń bàdí ọkàn jẹ́ àwa kan bákan lè sọ wípé a kàn lè rí ìyá mi a máa ṣépè láwọn ọmọ náà o a kàn máa na máìkì sí ẹnu wọ́n ṣe tàbí ìyẹn máa àwọn tó bá mọ̀ kí ni ẹ̀ máa mọ̀ dáadáa ṣùgbọ́n àwọn ò ní fáwàdà sí a máa síríọ̀sì ni o a lè sọ ní sí wípé ìbò lọ́nà ọba wa tẹ̀gbẹ́ ìbò lọ́nà ọba wa yẹn tí ìyá yẹn bá gbà tí wọn ò bá gbà a máa kọ̀rẹ́ẹ̀tì wọn ó ti bá ti máa ṣe prógráàmù yẹn ní àtàwọn tíìmù kan ti jọ náà àwọn student wa ti jọ ń plan kínní yẹn ó ti bá ti máa ṣe tí wọn ò bá gbà a máa kọ̀rẹ́ẹ̀tì wọn o ẹ̀gẹ́ ti ń sìn yìí tí wọ́n bá gbà a máa sóòpọ̀ gbà tábà ti wá ṣe wá a lè ṣe bí èèyàn bíi 10 àwa mọ upload ẹ̀
àpáti pé ẹ tá bá ti correct tá jẹ́ kó mọ̀ wípé kìí ṣe gbogbo àyè lọ́lọ́run bá wà o Ọlọ́run bá sánmọ̀ ló wà ìmọ̀ rẹ̀ ló kàn yí kiri ká wa tó pé kéèyàn mọ̀ sọ pé Ọlọ́run bá wà ní gbogbo àyè àdìọ́kàn burúkú ni ìyẹn tó wá pọ̀ lọ́dọ̀ gbogbo wa nù lọ́dọ̀ àwọn Súfí kò síbi tọ́lọ́run sí á tó bí ẹlòmíì wípé ìjọ náà bá bímọ gbogbo àwọn tó sàní sí pẹ̀lú àkídà pẹ́sẹ̀ kékeré ni o ẹnìkan lè mọ́ lọ́tọ̀ 30 seconds ìbò náà bá wà gbogbo àyè a máa sọ pé Ọlọ́run bá wà ní sánmọ̀ sẹ́rí tá rọra páàsì yẹn tó ní tẹ́rí tàbí social media yìí kò kárí gbogbo lé àwọn ìyá wa míì ti pé 70 years ìyá wa míì ti pé 90 years ìyá wa míì ti fẹ́ súnmọ́ kòtò kò sẹ́ni tọ́lọ̀ òní pàǹgbà tó bá wo ṣùgbọ́n tó wá dákẹ́ lọ gbé pé a lè fọkàn Jésù a lè bí wọ́n tẹ̀sí wọn Ọlọ́run bó gbà àwọn kan kéékèèké yẹn ó pàtàkì mo ti fi làwọn míì náà tó sọ pé wàláhì àìdíà tó dáa ni a lè lọ sí jimá báwọn yẹn ṣe máa ń lù láti fi ṣe bí kọ́mẹ́dì jẹ́ pé kó wúlò káwa náà lù fẹ́ sìn nítorí mú wá láti fẹ́ kó lè bá yé wa dáadáa ni àwọn kan ní fáwàdà sí sẹ́yìn pé àwa fẹ́ kọ́ àwọn èèyàn lẹ́pọ̀ nǹkan kéékèèké tẹ́ ra rí un a lè fi páàsì nǹkan wọlé a gbọ́dọ̀ láàánú àwọn èèyàn lẹ́mìí ẹ̀yin ọmọ ìyá mi a gbọ́dọ̀ láàánú àwọn èèyàn lẹ́mìí kọjá bí tá à ń ronú dé nǹkan ń bàjẹ́ gan-an ẹ lọ bí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí a máa ṣe débi bó la ṣe ń kírun kankan náà o kí là ń ká bí a máa ṣe gbogbo yẹn náà ṣùgbọ́n àwọn àkọ́kọ́ ni wípé a lè béèrè wípé mélòó lọ náà a lè béèrè pa tawhid àwọn kankan báyẹn àwọn ìtàn sí lóṣooṣù ẹ wo bí bọ́dà wa yìí ṣe ń pariwo tó ń jáwé ìgbà lọ́wọ́ fún wa náà ètò ó níbi táwọn ṣe yẹn dé lóòótọ́ ń dá àwọn bòmí tán sí lórí social media náà mú màá kan tó sọ pé táwọn bá tàn báyìí àwọn àtàwọn fámílì àwọn làwọn jọ mọ́ owó prógámù brọ́dà wa yẹn kọ́lọ́ba ṣe dáadáa fún wọn àtẹnìkọ̀ọ̀kan wa náà kí ni ẹ ti ṣe àwọn èèyàn lójú ẹ wá jẹ́ ká gbé kọjá orí social media ẹ jẹ́ ká utilize ní tabari táwọn èèyàn ló láyé tí ò bá ti takọ̀ ẹ̀sìn tiwa lọ́run táwọn fẹ́ gbà sí káwọn náà kà bọ́ sí street ẹ jẹ́ ká ṣe street dáwà fáwọn èèyàn ẹ jẹ́ ká ṣe street dáwà tí wọ́n pollute náà máa ń pè ní wọ́n ti dé social media yẹn wọ́n ti dàrú àwọn èèyàn wà tá tí wọn ò mọ nǹkan kan ìyá lọ sí sàlátù àwọn onígbà sàlátù lọ́wọ́ wọn báwọn àkọ́kọ́ mọ sọ àwọn nǹkan tó jẹ́ pìnlẹ̀ fún wọn tó bá yá wọn padà mọ ìwúlẹ̀ káwọn sì wúlẹ̀ káwọn sí ẹ̀wẹ̀ tó lóun kọ́ wọn lásàlátù ìgbẹ̀lẹ́ tí ń sọ̀rọ̀ pé sá lé mu sìgá bá lé mu sìgá àwọn ìyá yìí ò sì mọ bó lọ́lọ́run bá wà àwọn ìyá yìí ò mọ kí la mọ́ sọ tabaruku wọ́n bí ìyá kan kéde yé sọ̀rọ̀ àwàdà wípé ní hajj ó fẹ́ lọ sí hajj wọ́n wá ṣe tẹ́sítì fún wípé kó kàtàyà yàwá ní ìyí tí mo mọ̀ dáadáa àtáyà nù ẹlòmí àtáyìyàtò lèèlà àsáàkìyàtò lèèlà ìtẹ́lómi nǹkan lóyún ra àwọn ìyá wa nìyẹn ó lè dàbí nǹkan tó fọ́nì ṣùgbọ́n tó báyàn nú jẹ́ ni ẹ tó bá nífẹ̀ẹ́ sí ò nífẹ̀ẹ́ kó wọ náà hadith ànábì ni ẹ jẹ́ fún wa ní hadith yẹn ká wá pè wọlé ká wá sọ àìdíẹ̀ táwa náà bá lè mú wá lórí tí mo sọ ń pa prógráàmù yẹn mo ti láwọn tẹ́ pé àwọn tíìmù tájọ máa ṣe ní tá a bá dẹ̀ pé ni pé know your deen ẹgbẹ́ ti ní sí yìí know your deen ẹnìkan sọ fún mi wípé kí n wà very very careful ẹgbẹ́ wọn ní kí n wà very very careful tó rọ́lẹ̀ àtáàkì mi wà láwòtọ́ lẹ sọ kọ́lọ́mà sọ brọ́dà kan sọ̀rọ̀ lẹ́sìn olóore ṣé ẹ rí ọ̀rọ̀ yẹn ẹni tí mo sọ fún brọ́dà yẹn òun àjọ mọ́ sọ̀rọ̀ yẹn dáadáa ni wọ́n àwọn náà mi ò dá wọn mọ̀ ṣùgbọ́n ọmọ bá mi sọ̀rọ̀ kọ́dà mọ́ fún mi mọ̀nà kò ẹsẹ̀ báyìí kọ́lọ́mà ṣe dáadáa fún wọn àwọn náà sọ the same thing so tá a bá fẹ́ ṣe bẹ́ẹ̀ èmi kọ́ ni mo ṣe interview yẹn màtí láwọn student táwọn máa ṣe àmà bímọ question tá a máa béèrè bájọ mọ́ lọ ni tó yẹ gbọ́dọ̀ wà very very careful ṣùgbọ́n a ní ìdí ká ṣe street dáwà yẹn tó ní social media yẹn jẹ́ kó mọ́ lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣe tagbolé ẹ jẹ́ fún ní hadith kan hadith yẹn tẹ́yìn bá kà á mo mọ̀ òkè tí mùsùlùmí ò bá tí ì rí báyẹn nípa àwọn ọmọ ìyá rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sì kù díẹ̀ o bàtà náà bí n sọ mi ìfẹ́ jẹ́ kó pẹ́ kálíbà tètè láǹfààní àti pè wọlé mo ti ṣe timetable fún àwọn lecture wa nísìn táwọn ṣe 6:30 la gbọ́dọ̀ parí lónìí so ká mọ̀ pẹ́ ju bó ṣe yẹ lọ mọ́ ẹ jẹ́ kí n kàdísì yẹn káwa náà káwa ronú sí i Ànábì sallallahu alaihi wasallam ó ń sọ̀rọ̀ nípa nǹkan tá à ń pè ní adùn ìmánì àbúyẹ sọ kí ni o in tá à ń pè ní kí ni o adùn ìmánì wípé kan sọ pé ẹni yìí ó ní ìmánì ṣẹ́gun níyàn ni wípé mùmínì ò lè jẹ́ mùmínì tẹ́pẹ́ tó bá nífẹ̀ẹ́ fúnra rẹ̀ yóò nífẹ̀ẹ́ fún ọmọ ìyá rẹ̀ sí ẹ̀mọ̀pá àmọ́ yẹn ẹ̀mọ̀pá àmọ́ yẹn ní ìyẹn kọ́ mo fẹ́ lò èyí tí mo fẹ́ lò
èyí tí Ànábì sallallahu alaihi wasallam tó ń sọ wípé nǹkan mẹ́ta wà halawatul ìmánì ni àwọn sọ pé nǹkan mẹ́ta wà ẹni tó bá ṣe pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá ń bẹ lára rẹ̀ ẹni tó bá ṣe pé kí ni mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá ń bẹ lára rẹ̀ ẹgbẹ́ ọmọ wípé ẹnìkan tó ní adùn ìmánì ni nǹkan àkọ́kọ́ an yakuna Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwa kó jẹ́ wípé ẹni yẹn Ọlọ́run àtànẹ́bì lẹ́ni tó máa nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan lọ tó bá fẹ́ nífẹ̀ẹ́ èèyàn kan láyé lẹ́yìn pé o nífẹ̀ẹ́ Ọlọ́run àtànẹ́bì lọ ẹsẹ̀ kẹlòmí Umaru sọ fún Ànábì sallallahu alaihi wasallam wípé Ànábì lórí tó sọ yìí lóòótọ́ Ànábì ìwọ ni mo nífẹ̀ẹ́ sí ju gbogbo èèyàn lọ àyàfẹ́ ní ìmì nìkan Ànábì sọ pé Umaru kápẹ́ o sì nífẹ̀ẹ́ mi rẹ ju mi lọ o tí ìdólùgbàgbọ́ òdodo. Ànábì sallallahu alaihi wasallam òun ni a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí jù lẹ́yìn ọlọ́ọ̀bá Ànábì ló kàn tẹ́ẹ̀sì mọ̀dí àwọn èèyàn mọ̀dí tó fẹ́ pàánàbí la gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí jù wọ́n kàn rò pé bóyá ọ̀rọ̀ kákànkọ́ I love the prophet ìtumọ̀ ẹ̀ ní wípé ìjọ tẹ́mì rẹ bá ní kò ṣe nǹkan tànàbí ní kò ṣe nǹkan tànàbí ló tì ìwájú tó rẹ́ńtà bá nífẹ̀ẹ́ sí jù òun la mọ́ tẹ̀lé tó bá sọ ìtumọ̀ ẹ̀ nìyẹn kìí ṣe pé I love the prophet I love Allah ìtumọ̀ ẹ̀kọ́ yẹn ibi iṣẹ́ la ti mọ́ sọ ibi o fẹ́ fi ṣiṣẹ́ ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ní táfi ọ̀pẹ́ ni yìí ìmọ̀ ní ìbẹ̀ lọ́kàn rẹ̀ an yuhibba al-mar'a kó nífẹ̀ẹ́ ọmọnìyàn la yuhibbuhu illa lillah kó mọ́ nífẹ̀ẹ́ rẹ̀ bí kì bá ṣe pé ó nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ìtọ́lọ́wọ́ bá nìkan ló gbọ́dọ̀ fi nífẹ̀ẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ torí ayé ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ torí tó fẹ́ lọ́dọ̀ rẹ̀ bákan náà ìyẹn ló máa fẹ́ lò wa an yakraha nínú ìmánì ni pé èèyàn gbọ́dọ̀ jẹ́ tó kó máa kórìíra lọ́kàn rẹ̀ ayé àrúdà fìlì kúfúrì bó ti jẹ́ wípé èèyàn máa kórìíra kéèyàn tó padà sínú kúfúrù téèyàn ti kúrò gẹ́gẹ́ béèyàn ṣe kórìíra kí wọ́n júyàn sínú náà tó bá ti wá kórìíra yìnyín fúnra rẹ̀ o gbọ́dọ̀ kórìíra rẹ̀ fọmọ ìyá rẹ̀ náà la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi bó ṣe rí nìyẹn a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn èèyàn lọ́kàn pé bóun láṣẹ yọ àwọn náà ọlọ́ọ̀bá ló mẹ́rin tí ó wọ náà rẹ̀ ṣùgbọ́n àwọn náà ní dágbìyànjú wa dúró àwọn èèyàn ń ba ìmánì àwọn èèyàn jẹ́ ó kọjá ta tó rí ń ta yẹn ẹlòmíì ò mọ bóun náà gan ṣe tó lọ́kàn rẹ̀ á bí àwọn èèyàn nínú street dáwà yìí láàrin ìṣẹ́jú díẹ̀ ni mọ̀mọ́ ta lẹ nífẹ̀ẹ́ sí jù nínú Ọlọ́run àtànábì àtàrà yín àwọn kiri ní ìtumọ̀ gidi wàlọ́ọ̀yì ọlọ́ọ̀já lè mọ̀ túnmọ̀ tán ń pè ní adìẹ ọ̀kan ó gba àwọn afáàtẹ́bí wọn ò mọ̀ kẹ́kẹ́ parẹ́ kan kéwú kan sì jálàbì kan jẹun ni ìtọ́mọ̀ tí wọ́n nu ṣùgbọ́n ẹ̀sìn wa ẹ̀sìn Islam ó kọjá gbogbo yẹn so mo pé káwọn èèyàn kan pè wọlé tó dáa fẹ́ ṣe prógámù yẹn a máa ní di kámẹ́rà nípa laptop a sọ̀rọ̀ laptop lánàá nígbà tá a ṣe program kan tí kinní kan fi hang ọmọ ìyá kan wọ́n dẹ̀ mẹ́sẹ́jì mi wọ́n ní dákọ̀ àwọn oníṣẹ́ ní tí wọ́n ní nípa láptọ́ọ̀pù yẹn wípé ìṣèlú ìjọba ti fẹ́ sọ̀rọ̀ gan kọ́lọ́bà ń sa àwọn èèyàn lẹ́sàn-án lóore àwọn èèyàn nífẹ̀ẹ́ sìn wàláhì àwọn àfún jálàbí tán bá mọ bóòlù àwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ sìn tán bá sòdodo fún wọn ò ní ṣe jálàbí wọn torí pé jálàbí tó ń ṣe tó ń láwọn èèyàn lọ́wọ́ gbà ẹ́ tó fi ń gbowó lọ́wọ́ wọn wọ́n jẹ́jọ́ rẹ̀ wájú Ọlọ́run ṣùgbọ́n tó bá dìde ṣe nǹkan fẹ́ sìn wọ́n tó lè ṣe fún wọn náà Ọlọ́run sì ní bí ọ́ nìyẹn torí pé wọ́n bù ọ́ ni ṣùgbọ́n kó parọ́ kan kó gbégbèkúgbèrè lọ́wọ́ kó lè bá rò pé ń sóòótọ́ wàá rojọ́ yẹn wájú Ọlọ́run wàá rò ṣùgbọ́n èyí tó wá látọkàn rẹ̀ ò ní rò yẹn òun ló ṣe kọ́ wa mi sọmọ yá ẹ lẹ́sàn lórí gbìyànjọ́ sí lórí ọ̀rọ̀ pé bí wọ́lá ìmú ti fẹ́ sọ ẹgbẹ́ káwọn èèyàn pè wọlé so tọba fẹ́ ṣe o ẹkànjá sọ àwọn ìdí àtàwọn náà bá ní tọba fẹ́ ṣe àmánìdí kámẹ́rà torí pé agbọ́dọ̀ mọ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pé à ń ṣe nǹkan yẹn agbọ́dọ̀ jẹ́ kán mọ̀ pé à ń ṣe nǹkan yẹn o táwa bá bẹ̀rẹ̀ lómìnà tó bẹ̀rẹ̀ rẹ̀ kápọ̀ ni bàtà àṣẹgbẹ́ débi pé èmi mo fẹ́ kán mọ̀ mí o bàtà àṣẹgbẹ́
ṣùgbọ́n I need the camera a dẹ̀ máa need máìkì mi kì í ṣe iléeṣẹ́ pàwọn máìkì tán mọ́ lè ṣerú ilé àwọn máìkì yẹn ọmọ ìnà sí yẹn báyìí nìyẹn ti máa máìkì báyẹn a tún ìwà mọ́ ṣe street dawa táwọn lọ káàkiri lálẹ́ nǹkan kan mo tó fẹ́ já mọ́ ṣe rúra dawa náà oṣooṣù láfẹ́ mọ́ ṣe yẹn àwọn èèyàn ti di kèfèrí sóko mo ti gbèlú bìkan ní wọ́n ń pè ní ìmẹ̀kọ àfọ̀n àwọn èèyàn máa mọ̀ bẹ̀ àwọn ṣẹlẹ̀ ló lù bẹ̀ yẹn pa àwọn táwọn èèyàn mọ̀ ní ó sún náà bẹ́ẹ̀ wọn làwọn Shamsuddin àwọn èèyàn gbọ́ kankan yín bẹ́ẹ̀ mo ti gbé bẹ́ẹ̀rì wallahi mo gbé bẹ́ẹ̀rì kódà ẹwọn tó gbé mi lọ́bẹ̀ lọ́dún náà dáwà ló gbé mi lọ́bẹ̀ ẹnìkan ló invite mi lọ síbẹ̀ wípé nílùú àwọn eégún ló gbajúmọ̀ bẹ́ẹ̀ nǹkan kan ló gbajúmọ̀ bẹ́ẹ̀ ẹgẹ́ ti ní ìsinyìí táwọn èèyàn sọ mo wá lọ síbẹ̀ ìmọ̀ àtàwọn ìyàwó mi méjì lájọ náà gbẹ̀ wá ní tí ìfẹ́ ìyàwó kẹta asọ́fà ń bẹ̀ yẹn bọ́ọ̀lù mi ti gùn rí mo rántí ọdún mo padà sí Ramadan 13 ní ìlẹ́gbà mo sí kìbàjẹ́ ìlú yẹn ìlú yẹn gbogbo nǹkan wọ́n ti bẹ́ kò wá ságbóyé ẹ̀sìn ó ní post kan tí mo kọ ní ọdún tí mo fi ń gbé bẹ́ẹ̀ mo pè ní the downfall of a god bí mo sọ fẹ́ lóòótọ́ àròkè bóyá à ń ṣe dáwà kẹ́lẹ́ bá mi wá kẹ́lẹ́ bá ṣe kíní kan òmàgbọ́mọ̀dì tí yìí ní láti gbà ó àdúpẹ́ fọ́lọ́run ọba ṣùgbọ́n náà nítumọ̀ ní kọ́lọ́ ń gbà á mo kọ post yẹn gba the downfall of a god kí ló fà á ó ní mọ́sálásí kan mo mọ́ ọmọléèké mi lọ kán gbà yẹn ẹnìyàn náà gbajúmọ̀ lẹ́nu social media mi fẹ́ dákọ̀ wọn àjọ fẹ́ mọ̀ síṣẹ́ náà ní inshallah àjọ lọ sílùú yẹn gbà yẹn àtàwọn ìyàwó mi asọ́fà o láìláìlá asọ́fà nítorí mo sọ̀rọ̀ bíi 4 years ago sí 5 asọ́fà yẹ 4 years ago ni 4 years ago ni 4 years ago náà tí wọ́n mi ṣe fẹ́yàwó kejì ni mo ṣe fẹ́yàwó kejì gbà yẹn ni 4 years ago ni asọ́fà o káì àwọn ibẹ̀ ni mo ti rí ìbejì obìnrin méjì tí wọ́n ṣọ̀kan ní Nasfat tí wọ́n kàn ṣọ̀kan ní Nasmot ìbejì méjì obìnrin méjì mo ní kí ló kọ wọn àwọn ọmọkọ wọn ní mọ rọ́bùkà ta lọ lọ́wọ́ ọba rẹ rọ́bì Allahu ọlọ́ba mi ní ọba aláwo mọ dínúkà kí lẹ́sìn rẹ dínú yálì ìsìn mo mọ́ ṣe sórí Facebook náà gbà yẹn látọdún 2016 ó wà lórí Facebook ó wà lórí abúmọ̀dí kéde wọn àṣàkọ́fí ó kọ mi gangan ó wà ń bẹ́ẹ̀. mọ́lì ìsìláàmù gbogbo àwọn kìíní yẹn làwọn ṣe ń gbà yẹn ibẹ̀ ni mo wá bèèrè àwọn ọkọ̀ ọmọ àwọn ọmọ pé kí lorúkọ yín wọ́n bèèrè lọ́wọ́ àwọn ọmọ yẹn náà àwọn táwọn kan kí ń gbà pé kí lorúkọ yín ọba ní ìkan jẹ́ Nasmot ìkan jẹ́ Nasfat sẹ́ẹ̀tì mọ̀ pé Nasfat ló ṣe mọ́ọ̀tì kan tí wọ́n ń pè ní Nasmot gbàtàwọn wàá sọmọ tí wọ́n ló kọ wọ́n sọ̀kan ní Nasfat wọ́n sọ̀kan ní Nasmot life and direct kí ló fa post tí mo kọ́ ń gbà yẹn the downfall of a god nínú yẹn tẹ́ bá lọ ọbẹ̀ àwọn àfáà náà wà ń bẹ̀ tán lẹ́sìn níwọ̀n bá sọ pé kàn sí o tọ́lẹ̀ kan sọ pé kí n má dàkọ̀ lọ àwọn ẹmọ́ ìbínú o nínú yẹn ó ní nǹkan tá a mọ́ gbà lọ mọ́síkì mo bá débẹ̀ ńjọ́ kan òòṣà kan tán forí balẹ̀ fún ó ti wá ṣubú òòṣà yìí ṣe kí ni o ó ti wá ṣubú òun wá fi kọ post with the downfall of a god ẹgbẹ́ a god ló kì í sọ náà táwa ń sìn wọn wá kọ post pé ó ṣubú wọn ẹ̀ṣẹ̀ tó lọ gbé dìde padà ní kó tó lè stand ẹni tó yìnbá ti mi lọ síbẹ̀ lọ́dún náà lọ́n sọ wípé ustaz onípẹ́yìn nífẹ̀ẹ́ bí ọ̀rọ̀ dáwà ẹni ẹgbẹ́ ọmọ rẹ̀ ń kéwú lọ́dọ̀ mi mọ̀ rẹ̀ kéwú lọ́dọ̀ mi ní 2015 ọmọ rẹ̀ ń kéwú lọ́dọ̀ mi ń bá Ìbàdàn mọ̀ gbígbà yẹn wọ́n ti mo sì lé wá sí ìlú àwọn pé ìjọ Jímọ̀ báyìí wọ́n mọ̀ sí orò tó sọ pé obìnrin gbọ́dọ̀ jáde àwa lọ bẹ̀ ń gbà yẹn àpadà pẹ́ ń bẹ̀ o torí pé nǹkan ṣe díẹ̀ èmi ò sì ṣe kọjá agbára mi àní mo sì ẹ̀wọ́ 13 nígbà mo kàn ń sọ pé àwọn kíní àwọn kan tá a ti bá sábà ni àwọn dáwà yẹn àwọn èèyàn nídìí wa níta ẹ wò ẹ jẹ́ ká pè wọlé àti mímọ̀ pè wọlé báyìí 090 31 32 41 12 a lè pè sórí WhatsApp náà alhamdulillah àdání ní iṣu WhatsApp mọ́ sí torí pé máìkì láwọn fi sí kìíní dàrẹ́tì wọn láwọn fi sí kìíní dàrẹ́tì orí ìdárẹ̀tì ma fi sórí bluetooth yà ní fi sórí ẹ̀mù a ma fi sí di kìnnìdà wọ́n ma jẹ́ kí fọ́sí yóò tún clear dáadáa so a bá fẹ́ pè wọlé a lè pè wọlé náà sí orí WhatsApp náà so a lè pè wọlé sórí WhatsApp náà alhamdulillah ẹja gbé kọlù ẹ tó ti ń pè é. Assalamu alaikum.
ẹ wo iṣẹ́ ni o. Ọlọ́run gbá ní Ìbàdàn fún wa. Àmín àmín. Àṣẹ rí àwọn agbègbè ibi tẹ́ ń sọ láti yẹn wàláhì ó ṣe pàtàkì gan o. Naam. Rí i pé àwọn èèyàn ti sọnù pọ̀ o. Ẹni tó bá wà tó bá ti ṣe dáwà rúra dáwà rí yóò mọ̀ pé nǹkan bàjẹ́ lára àwọn èèyàn gan. Wàláhì. Tòdẹ́ tó ní ti street dáwà yẹn náà ó náà ṣe pàtàkì. Wàláhì ẹlòmíì nínú àwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé tí bá ń lọ sọ́jà tó bá pàdé àwọn tí máa ń wọṣọ funfun ẹ ti mọ̀ wọ́n àwọn lọ́sùn tí wọ́n máa ń ṣe kólókóló táwọn yẹn bá ti ń ṣe ayé tán bá ti ń wúre fún wọn ẹ tún rí mùsùlùmí tí wọ́n máa fún wọn lówó wàláì láwọn tí máa àwọn ìyá ọlọ́sùn yẹn tí wọ́n máa ń wọṣọ fún wòrò sọ funfun mọ́ra yẹn. Assalamualaikum sir. Assalamualaikum sir. wàhálì sọ̀tìlà. wọ́n á mọ sọ bẹ́ẹ̀ tán bá rà àfa náà wọ́n ní àfa kẹ́kẹ́ bí àwọn ò ní ta o màá ní kẹ́kẹ́ olúwàlà bí àwọn tó fẹ́ ta mí tẹ́lẹ̀ kò sí kẹ́kẹ́ bí àwọn èmi ò fún wọn lówó mùsùlùmí yóò sì mọ̀ pé kò yẹ kó fún wọn lówó. wàláì èmi máa ń sọ fáwọn ìyá àwọn pé ìyá tẹ́ ẹ bá kú sórí ń tẹ wà ẹ jìyà Ọlọ́run ṣùgbọ́n tí ó máa ṣe yín kàyéfì ni pé ẹ ra àwọn àbá àtọwọ́ jàlámí àmì tí ó sì kò máa fún wọn lówó náà ẹ ra àwọn àlájà lóríṣiríṣi tí ó máa fún wọn lówó nǹkan bàjẹ́ lára àwọn èèyàn gan-an inú ṣokùnfà arú yìí ti ń sọ pé a lè ṣàdúrà náà lórúkọ Jésù èèyàn tó ṣàdúrà lórúkọ Jésù ṣàdúrà rẹ̀ ti gbà ni. Allah subhanahu wa ta'ala ó ní inna du'a'ul kafirina lafi dalalin mubin. Àdúrà tí kèfèrí bá ṣe àṣedànù lásán ni sí àyà yan sá parẹ́ nínú Al-Qur'an. Kọ́ wá nígbà tó bá ṣàdúrà lórúkọ Jésù. Gbogbo àwọn àròrí bẹ́ẹ̀ yẹn àdéhùn àwọn èèyàn dá àwọn èèyàn gbẹ́sìn iye dàbí alára ó sì ń dùn wá. Bàbá ṣe ń ṣàlàyé náà ọ̀tá làwọn èèyàn tó ń wá. Ìgbà tá a fẹ́ gbàjẹ́ lẹ́nu wọn ìgbà tó yẹ pé nǹkan tuntun míì la mú wá ẹ wo eléyìí tá a fẹ́ ṣe yẹn Ọlọ́run ó gbà fún wa o. Yẹn mo tún fẹ́ gbé àsìkò yìí náà tún sọ fáwọn brothers wa tán ń kíw láwọn ilé kíw náà káàkiri. Ẹlòmíì ti ń kíw láti bí ọdún 6, 7, 8 kò tí ì practice ti ń kọ́. Káwọn èèyàn náà wáyé kalẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn ìgbèríko ká lọ àárín ọjà ká lọ àwọn mọ́sálásí káàkiri ká lọ máa ṣàlàyé àwọn tá a ti kọ́ yìí náà ká máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn ilé yìí náà ṣe pàtàkì wàláì ẹlòmíì àpọ̀lọpọ̀ ẹlòmíì tá a fojú wẹ́ mùsùlùmí ni kó kú sí mùsùlùmí ó fòrò lọ ẹlòmíì kú lé lórí pẹ̀lú àdéhùn ọkàn tí ń bẹ lọ́kàn wọn kọ́ náà bá ta alákọ̀ọ́bá lọ́rẹ̀ mi yín o kọ́ náà bá fún yín ṣe gbogbo gbìyànjú wa náà kọ́ náà tààrà ọgbà ní bàdà fún wa òkú jẹ́ ká bá ní níta ti rere ìgbàkanàkọ̀kọ̀ ọmọ wa ní ọ̀sán wà kan. Wa alaikum salaam ẹ gbọ́ bẹ́ẹ̀ làwọn ọlọ́sùn náà àwọn èèyàn gbẹ́sìn yìí yé tó ó wù mí kó jẹ́ pé ká tètè bẹ̀rẹ̀ kinní yẹn bọ̀tà máa nídìí kámẹ́rà tó ra máa sẹ́ẹ̀tì rẹ̀ tá a fẹ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn gbọ́ àwọn kéékèèké yẹn náà la fẹ́ adẹ̀ máa nídìí torí pé kì í ṣe irú máìkì tá à ń lò yìí ń la máa lò mọ́ máìkì tá máa ń nà wá náà la mọ́ yẹn kí tó ni mo bá nídìí náà a máa nídìí stáàdì fún kámẹ́rà yẹn wá sáà máa nídìí àwọn nǹkan yẹn ṣá láti fi ṣe àwọn táwọn kẹ́kọ̀ọ́ náà ẹ jẹ́ ká mọ̀ sí dáwà fáwọn èèyàn àwọn èèyàn sẹ́rí láti sọ fáwọn èèyàn nípa tawhid kìí ṣe àwa náà ẹlòmínà lè pè ó káwa náà ká pè wọlé so ẹ jẹ́ ká pè wọlé káwa náà ká ọ̀lẹ́ ó bá yẹn ló jẹ́ gan o bá àwọn èèyàn ò mọ̀ tẹ́ ẹ̀ bá tún fáwọn ọlọ́sùn yìí lówó àwọn èèyàn tó dájú sọ yín àwọn èèyàn tó bú yín pé ẹlẹ́sìn alákatakítí òun lẹ́yìn mo rò bóyé òun náà ń pè wá bẹ́ẹ̀ dẹ̀ ni n tá a fẹ́ fún àwọn èèyàn òun náà ni wípé a fẹ́ jáwọn èèyàn ok àti ní kọ́ọ̀lù kan lórí WhatsApp assalamu alaikum assalamu alaikum assalamu alaikum assalamu alaikum assalamu alaikum ẹ kúrò níbi nǹkan tẹ́ fi ń gbọ́ wa yẹn kò jẹ́ ká gbọ́ yín dáadáa tẹ́ bá ti pè ká máa kúrò nídìí ìtawá fi ń gbọ́ wa yẹn à ní gbọ́ nǹkan tí a bá sọ látọ̀ mọ́ gbọ́ prógámù yẹn látọ̀ mọ́ gbọ́ padà so wà very very important gan àníkàsẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ibi ìjọ jùmọ̀jùmọ̀ ni o kéèyàn lọ sọ́jà ni o kéèyàn kan wà máa bí àwọn èèyàn ní question kéékèèké mọ́mọ́ wa ibo lọ́lọ́run bá wa mọ́mọ́ wa
lẹ́yìn ànábì sànábì mi tún wà gbogbo àwọn nǹkan yẹn ẹ lọ sọ́dọ̀ àwọn èèyàn náà àwọn èèyàn ò gbẹ́sìn yíyí òun náà lẹ́ẹ̀fi rẹ̀ táwọn èèyàn rò wípé àáfàá ni ó fi mọ́ sọ wípé ní orúkọ Jésù kí la fẹ́ jẹ́ kó sọ ó náà gbọ́n kankan yé in tó dàrú ó ti pọ̀ gan ọlọ́run sàánú in tó dàrú ó ti pọ̀ gan kò sọ́kọ̀ bí tẹ́fẹ́ wọ̀ tẹ́ẹ̀nì ráwọn lọ́sùn yẹn nìsín ẹ lọ sáwọn gáràjì wa káàkiri ẹ̀rì wọn bẹ́ẹ̀ tán máa tí ń bá ní wọ́n mọ̀ sàdúrà àáfàá mi ọwọ́ ayé ní tí ọwọ́ kìíní kò ní ṣe kíní kan o kó lọ ju owó rẹ kó sọnù ó pè rẹ ju kó fún àwọn màmá yẹn lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà mọ̀ torí pé ń bẹ̀rù pé àwọn mọ̀mọ́ kọ́mọ̀ lọ bínú àwọn mọ̀mọ́ torí wípé ó ti wo fíìmù Yorùbá gbórí rẹ̀ ti pa kò ní gbàgbọ́ náà lọ́nà dáadáa mọ́. Assalamu alaikum. Assalamu alaikum. Naam. Ẹ jọ̀ọ́ mi mọ̀ ní orí ètò náà mo fẹ́ dá sí ètò orí ètò lẹ́wà. Àdáwà sí Nàìjíríà. Orí ètò lẹ́wà. Assalamu alaikum. Orí ètò lẹ́wà sẹ́ẹ̀. Náà ẹ jọ̀ọ́ mo fẹ́ ìbéèrè lèmi fẹ́ bẹ̀rẹ̀ mọ̀ bí ṣé àǹfààní wà fún ìbéèrè. Ẹ béèrè. Náà gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ ṣe fún wa lè nípa pé ní àfáà kan sọ pé ní ṣáà lè fi ká forúkọ Jésù ká fi ṣàdúrà. Mo máa fẹ́ jábá wa rí léètì ẹ̀ pẹ̀lú gbáyé pé ní abọ́wá ni àwọn mùsùlùmí kan tí wọ́n gbà wípé ní a lè máa fi orúkọ Ànábì sọ́lám a lè máa fi bẹ lọ́hùn ká máa fọlá Ànábì bẹ lọ́hùn. So nígbà tá a dẹ̀ mọ́ gbà Ànábì Ìsá náà Jésù tó ń pè ní Jésù yẹn Ànábì ló ń pè ṣé àwa lè lo ṣé àwọn ẹ̀yẹ náà ṣé wọ́n gbà ṣé a lè wẹ́ pé bàtà lè fọlá àwọn tó ń fọlá Ànábì bẹ lọ́hùn ṣé a lè fọlá Ànábì náà bẹ lọ́hùn. Assalamu alaikum. Assalamu alaikum. Ṣé ń gbọ́ mi? Alaikum salaam. Àlè orúkọ Ànábì bẹ lọ́hùn. Ṣé wá rí orúkọ Jésù yẹn ṣe wà wọ́ọ̀sì toró ní nǹkan táwọn kírísítẹ́nì wulẹ̀ so mọ́kọ Jésù àwọn gbà pé Jésù ni ó wulẹ̀ gbàdúrà tí wọ́n ní. Ẹgẹ́ tí nìsín orúkọ Jésù yẹn wulẹ̀ wọ́ọ̀sì ju tó kọ Ànábì lọ́wọ́ tó kọ Ànábì yẹn ọ̀rọ̀ kan nìyẹn tẹ́pọ̀rọ̀ sí ẹ̀wà lórí yẹn tó pọ̀ ṣùgbọ́n torúkọ Jésù no going area wulẹ̀ lòun èèyàn lọ ń bèbè tó lè gbéyàn fún òun Ìsìlámù nìyẹn ìyẹn lè gan a ní oníbi táwọn discourse rẹ̀. Àmín àmín. Kẹ́sì ọmọ discourse lórúkọ Jésù ọ̀nà lórúkọ Jésù ìyẹn ní ìdámọ̀ tí ká mọ̀ discourse rẹ̀ kò nídìí ó clear bó ṣe clear pé ká mọ̀ jàjà o kò náà ló ṣe clear pé bó sọ pé ó sọ pé lórúkọ Jésù òun la gbàdúrà ìyẹn le gan ìyẹn tẹ ó tún le ju tí àwọn fọkàn ẹtẹ́rẹ́ wákàfẹ́ mọ́ fọpọ́ lára ìṣeré yìí wọ́n ní ẹ̀ǹkan mọ́ fọkàn Ànábì náà bẹ́ẹ̀ lọ́wọ́ sáà lè fọkàn Jésù náà bẹ́ẹ̀ lọ́wọ́ kò kàfẹ́ mọ́ fọpọ́ lára ìṣeré ń tiẹ̀ níjàre ìgbà tí kinní yẹn ti ka mọ́ kọ́nà tí ò wá mọ bóòlù sì fẹ́ yọra ẹ̀ kúrò òun lẹ́ni tí fi ń sọrú èyí tí ń sọ yẹn òun lẹ́fi ní tí ń sọrú èyí tí ń sọ yẹn ṣùgbọ́n inshallah tọ́nà bá fún wa ṣe ní nǹkan tá a fẹ́ bẹ̀rẹ̀ yẹn tá a bá rí i ṣe á tún ráwọn èèyàn kọ̀rẹ́ẹ̀tì níta níwọ̀nba díẹ̀ ara àwọn èèyàn kọ̀rẹ́ẹ̀tì níta níwọ̀nba díẹ̀ pé kó lè mọ́ ju bóyá bíi wíìkì ṣá ìyẹn lè lọ síbi àwọn ọjà yẹn ó lè jẹ́ Ìbàdàn ó lè jẹ́ Júmọ̀ náà ló lọ ẹjọ́ o ẹ kàn máa béèrè question ìbò lọ́wọ́ bá wà ọlọ́pàá àwọn èèyàn tọ́lọ́ bá wà ó bá kókó síbi tọ́lọ́ bá ò sí náà ni bí ṣe mọ́ sọ káàkiri tiẹ̀ nu. Assalamu alaikum. Naam. Naam. Àfàwà Abu Mardi. Ẹ̀rọ sà. Àwọn ọ̀rọ̀ ẹ̀sìn. Ọlọ́run ayé tó máa ní ẹ̀rọ rẹ̀ tó pọ̀. Àmín. Ilé Tógò láti pè. Náà máa pẹ̀lú yín láti Tógò náà. Àpapọ̀ ètò ìpúpọ̀ Ọlọ́run ọba yóò bá ṣe ìrànlọ́wọ́ dáfin ní ìtẹ̀síwájú lórí àwọn tó ní padà. Gbára
àfààní ọkọ̀ ṣàánú wa ní àwọn Yorùbá wa ni àwọn fáírọ́ọ̀sì tó pọ̀ ni wọ́n ti kó sí wa ọ̀kọ́lọ́n kó bá yọ gbogbo àwọn fáírọ́ọ̀sì ní kúrò. àmín o. ọ̀rọ̀ àfààní ìgbàlẹ̀ ọ̀rọ̀ àfààní lọ́rọ̀ àfààyàn àyìnbá ní dà àfààyàn náà fún àyìnbá tí sì ń gbà wọ́n kù gan-an. àlọ́rọ̀ àfààyàn ṣe ẹ̀kọ́já tá a tún kí kọ́ sí sẹ́ iyún kọ́lọ́mọ́ sànú rẹ̀ mọ́ ní. ìjà fa àwọn ọmọdé ń pè ìmọ̀ ṣe wá sí káàkiri àbí ìmọ̀ wa gbádá ẹgbẹ́ ọlọ́run kẹwàá òun ìjà fa. ọ̀nà fi ń jà fà ní Yorùbá o. mímọ̀ ní ìjà fa ẹgẹ́ tẹ̀sìn ohun táwọn fi ń lo ìjà fa òun náà ni àwọn gbé káàkiri ni àbí kí a gbọ́ Yorùbá ká sọ Yorùbá kí àwọn èèyàn ó jẹ ìyàlẹ́ nínú ẹ̀yà ohun táwọn rò ní wọ́n fi ṣe ìjà fa ni eléyìí ni kọ́ sí ni ìjà fa. wọ́n bá máa wọn ìdájọ́ tó rọ̀ mọ́ ìjà fa ni kò dá mi lójú pé àwọn èèyàn kan bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá tó máa gbéra wọn ní àfa àbí tó máa gbéra wọn ní tọ́pẹ́ tó gan ara. àwọn ohun tí ń dà wọn láàmú gan náà nù àwọn ohun tí ń dà wọn láàmú gidigidi ni abẹ́rẹ́ wọn bá àti ọlá kó bá fún wa ní ìmọ̀nà tó tọ́. àmín. ọlọ́run bá yóò sá fún ẹ̀yin náà ní ọwọ́. àmín àmín. àwọn àmì tó ń gidi gan láti Tógò. jazakumullahu khairan sí gan ni. naam assalamu alaikum. wàhálà sàn tí lọ́wọ́ kásìlẹ̀ rà sà. naam. ẹ̀ka ikú ètò sà. ètò ni o. ìyá ọlọ́run túbọ̀ wà máa kú ikọ́ lápá ọlọ́run. àmín àmín. tẹ̀tẹ̀tẹ̀ lọ́wọ́ nínú ọlọ́run sí ìrọ̀rùn lápá jù. àmín àmín. ọ̀rọ̀ ìṣàmúlùkì sáwọ́ sí i. lẹ́wọ̀ ṣe gan ni ọlọ́ba sanyí lẹ́sùn. ilẹ̀ Yorùbá british àfáàlù wà àfáà tí ó sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ń kálukú kan dà fáà náà ni ó sì ń já fáà lọ ó sì ń kó àwọn èèyàn lọ bí tọ́lọ́ ń bá ibi tí ọkàn rẹ̀ àtọpọlọ rẹ̀ tó bá darí rẹ̀ lọ ó náà sì ń kó àwọn èèyàn lọ bẹ̀ ẹ̀ nǹkan ti ṣe ilẹ̀ Yorùbá gan ṣùgbọ́n àwọn èèyàn ó máa ṣe èèyàn pé sẹ́sìn lélẹ̀ ìwọ́n náà ládùúgbò tó bá wà wọ́n fa àwọn èèyàn lọ́rùn lẹ́ẹ̀ pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ àdìsọ́kàn àwọn èèyàn wọ́n gbé gbági gan bẹ́ẹ̀ báwọn táwọn yóò rí láàfáànà mi fọkàn Jésù bẹ́ẹ̀ náà yìí àwọn táwọn yóò rí láàfáànà mi ò gbà wípé ẹ̀sìn Kristẹnítì ò kì í ṣẹ̀sìn yìí ìbáwọn náà nì lẹ́yìn kọ́ lọ́ọ̀bá kó sí kí ni o kó ṣàánú ẹnìkankan wa kọ́lọ́n kó kún wa lọ́wọ́ mo sọ pé lẹ́yìn kìí ṣe tọ́pìkì but in tó ti bàjẹ́ ó ti kọjá gbogbo yẹn so bàbá náà ọba láìpẹ́ kó pẹ́ a máa bẹ̀rẹ̀ in tó ní ṣe pẹ̀lú bí street dawa yẹn tẹ́ pé méjì nínú bí mo ti sọ èyí táyé pa máa béèrè lọ́wọ́ àwọn èèyàn bí kákan béèrè tán bá gbà máa sọ àwọn máa rìkọ́dù ẹ̀ tẹ́ pé máa wà kíní gan táwọn mí náà lè ṣàǹfààní níbẹ̀ kò jẹ́ pa kan bí àwọn yẹn ìkejì ní tó ní ṣe pẹ̀lú dáwà káàkiri kìí ṣe dáwà ẹ̀wọ̀n dáwà táwọn ṣe bóyá wọ́n pèyàn sí lẹ́jọ́ irú yẹn kọ́ ó ti ní ìfọ́ọ̀mù tó máa bá wa kìí ṣe táyẹ̀sẹ̀ invite yẹn sí kó tó lọ sí ẹgẹ́ tí kò sì ní jọ ìfọ́ọ̀mù bóyá bíi tàwọn kírísítẹ́nì ó lè jẹ́ bí kéèyàn lọ sáwọn oko àwọn ìlú àwọn olùkọ́ àti pé téèyàn bá débẹ̀ ẹni tó bá nífẹ̀ẹ́ sìn tó bá nífẹ̀ẹ́ àwọn òyìnbó kò fẹ́ kán wọná àánú ó ṣe pé kí làwọn lè fi ń jọ́sìn bí àwọn kan wà tán gbérú àwọn nǹkan báyìí lọ́wọ́ o ṣùgbọ́n àwọn náà gbà táwọn náà fẹ́ ṣe ń kọ́ wọ́n tún fa àwọn nǹkan míì sí tó ní òtún sínú ẹ̀sìn wọ́n fẹ́ gbìyànjú lóòótọ́ ṣùgbọ́n àwọn náà tó ṣe àwọn nǹkan míì so gbọ́ tá a bá lè ṣe náà àwọn náà sọ pé tá a fẹ́ ṣe náà ló pé ṣùgbọ́n à ń bẹ lọ́wọ́ ọba kọ́lọ́n kó kún wa lọ́wọ́ ní lórí ẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan yìí á nídìí àwọn nǹkan kọ̀ọ̀kan fún un gẹ́lẹ́ bí kámẹ́rà àwọn nídìí kámẹ́rà máìkì eléyìí kò sí ṣe fún ta fẹ́ lò fún yẹn so kápẹ́ ta fẹ́ mọ́ fi ṣe bí interview yẹn àmàrà máìkì tó mọ́ gùn yẹn àwọn náà ti máa ń wú àwọn nǹkan tí mò ń sọ yẹn ẹgẹ́ ti ní sìn yìí so àtàwọn nǹkan míṣà so àbí Allah subhanahu wa ta'ala kó kún ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ kí ìfẹ́ káwọn prógámù wa yẹn kó mọ pẹ́ ju bó ṣe yẹ lọ mọ́ torí àsìkò ìran ẹlòmíì ti ń pè mí yìí assalamu alaikum a wà lórí prógámù ní sọ fẹ́ dá sí prógámù ni. Okay, now, assalamu alaikum. Yóò bá a lé kúrò dáadáa. Àmín. Gbogbo ọ̀nà ìkọlọ tí ọ̀dà bá gbà ọlọ́run ní kíkọ́ rí wọn. Àmín. Ọlọ́run ọba fún àyè máa bá a protect níwájú àti ní gbogbo ọ̀nà.
ní ìṣe sọ pé ẹ fẹ́ ṣe ní speech yẹn ọlọ́run fún àlùbáríkà ní ìjẹ́kó jáde ọ̀run ó jẹ́ kí ọmọ ìyá náà ká dẹ̀ mójútó wa ẹni tí agbára rẹ̀ gbé láti lè bọ́ sí financially náà ara ìgbìyànjú ni àtàwọn nǹkan míì tí a mọ̀ pé owó ti ká fẹ́ lò ọlọ́run tó kọjá sí ọ̀run èmi mo fẹ́ mú àbá kan wà nígbà tó jẹ́ fún kíkún ẹjọ́ bóyá kí platform kan wà lórí Facebook àbí WhatsApp mi tó jẹ́ pé a máa pè àwọn questions yẹn irú ẹ̀ náà tí wọ́n máa fún àwọn èèyàn lọ́pọ̀tunity láti lè máa gbọ́ orí bí fi. Inshallah tá a bá ti ń ṣe ẹ máa gbọ́ asalaamaaleykum ṣe rí programu yẹn tá a bá ti lọ rí ikọ́ tá a bá ti lọ ń bí àwọn èèyàn káàkiri ṣíìtì àdúgbò nǹkan kan òun náà la fi nídìí kámẹ́rà a ní kámẹ́rà tá a lò fún programu lẹ́bọ̀ òun yìí sí kámẹ́rà tó máa fi rìkọ́dù káàkiri bá webcam ni ẹgẹ́ tí ń sìn yìí a nídìí normal kámẹ́rà mo ti béèrè kámẹ́rà yẹn gan bíi ìtẹ́njìnà tó ń bá mójútó kí ní sọ pé kára bíi 100 and bóyá 140 or 150 ṣá ẹgẹ́ tí ń sìn sẹ́ni tá a bá ti wá parí ẹ̀ bá a máa edit rẹ̀ a máa post ẹ̀ sórí social media kódà máa fi sórí YouTube àwọn èèyàn náà lè wò ó mo rò kóyé àwọn èèyàn náà máa lè wò ó máa ṣàǹfààní fáwọn èèyàn inshallah a máa ṣe bẹ́ẹ̀ inshallah. Àmín. Àmín ẹ̀yin lẹ́sìn gan. Wa alaikum assalam wa rahmatullahi. Lẹ́sìn gan. So ká gbọ́ yé o níta pápá fẹ́ mọ̀ ṣe òní wípé a máa tábà ti ń sí àwọn kinní àwọn máa rìkọ́dù ẹ̀ ní fídíò á dẹ̀ mọ̀ post ẹ̀ náà sórí péjì wa so yóò lè jẹ́ àǹfààní fáwọn èèyàn táwọn náà bá fẹ́ mọ̀ nípa àwọn torí ẹlòmíì náà ogo mọ́ ṣùgbọ́n àwọn ìyá wa yẹn ẹ̀yẹn lọ sáwọn ọjà yẹn òun lẹ́sẹ̀ mọ́ fọ̀rọ̀ ajé pẹ̀lú wọn tí wọ́n sọ pé ajé ó ta o ìyá mi ò ní gbọ́ iye toró ìpé bóyá ajé bóyá owó ni kò mọ̀ pé ó sàkán náà sọ pé yóò ta ọjà yẹn kò mọ̀ pé ó sàkán ni ẹnìkan béèrè wọ́n ní hope it will not affect your normal program inshallah kò ní affect inshallah mo ti kódà àní mo ti ya timetable program tá à ń ṣe yìí gan mo ti yà lẹ̀ nǹkan tí ìgbé jáde ni mo ti yà ó ti lọ́jọ́ táwọn fi ṣe yẹn bíi friday ló máa jẹ́ ó ti láwọn tíìmù táwọn ọmọ sínú àwọn bí àwọn stúdẹ́ǹtì nǹkan kan so but a fẹ́ jẹ́ káwọn èèyàn ó mọ táwọn sọ̀rọ̀ pa ẹbọ yẹn náà àtàwọn àdìọ́kọ̀ káwọn èèyàn ó mọ ń ta ànítẹ́ bá sọ fún yá mi wípé ọ̀tá ajé lè mi yóò gbé olùsìbú kó lọ́mọ eléyìí owó pèrè lọ́tà ajé torí wọn mọ̀ wípé tẹ́mi sọ ni pé ọ̀tá òòṣà ajé ni ajé ó tà kápówó bá lajé ni ṣètò ẹni pówó tà ẹnìkan ní ẹni tí yóò bá gbálérò ní tí yóò bá gbálérò nìkan kọ́ lá lò á wò kí ni ìtumọ̀ nǹkan yẹn gangan gbogbo àwọn nǹkan yẹn òun náà but kò ní àfẹ́tì normal program tá à ń ṣe inshallah ẹ̀wọ̀n kà pàtí pàṣẹ program èmi gan fara mi màá ka tíà màá ká àwọn tó ń gbé lọ́dọ̀ mi àtúmọ̀ mo tún kọ́ àwọn yẹn ní online class wa adẹ̀ ilé register o so bá fẹ́ register fún online class so a sì lè register fún kí ni o online class wa kó tó di wípé bóyá èèyàn máa tọ́tà ní gba èèyàn mọ́ o a sì ní àǹfààní bóyá bí èèyàn kan sí èèyàn méjì kọ́ ẹni torí ẹnìkan ti mẹ́sẹ̀jì mi lánàá pààrọ̀ nínú àwọn èèyàn méjì táwọn àbí sí ìjẹta rà pé àná mẹ́sẹ̀jì mi àbẹ̀ so ìyẹn náà à ń ṣe àwa ní tá à ń ṣe àbẹ̀ lọ́ba kó sọ ọ́ ló ń jẹ́ alábì bọ́ a ní di kámẹ́rà bá fẹ́ ká tó lè bẹ̀rẹ̀ rẹ̀ àmàrà kámẹ́rà yẹn dẹ̀rẹ̀ 140 sí 150 ní ẹni tó bóyá Canon àbí ó sá pẹ̀lú kọkàn báyìí lẹ́ńjìnìà yẹn pè á dẹ̀ máa ra máìkì tọmọ náà sí yàn lẹ́nu yẹn ẹ̀ǹpọ̀ yàtọ̀ sí ilé náà ní ìwúlò tiẹ̀ wà nímọ̀ fáwọn lè ṣe bí rúra dáwà tá a sọ yẹn ẹ̀gbọ́n yìí táwọn fi béèrè lọ́wọ́ àwọn ìyá wa bàbá wa lọ́jà yẹn táwọn fi béèrè lọ́wọ́ wọn ìgbọ́n náà bá wà òkú ti sáà mélòó ni táwọn fi mọ àwọn nǹkan kọ̀ọ̀kan tó yẹ kán mọ̀ nípa ẹ̀sìn yẹn so àmàrà máìkì yẹn òun tiẹ̀ 80,000 naira ni wọ́n kọ rod ìsìlára bóyá rọ́ọ̀dì ni àbí ìtì ẹ̀rán ìmọ̀ spẹ́lì kìíní yẹn o bí ródésì ni so a máa ní ìdáwọn kan àdè máa ra stand tó máa gbé kámẹ́rà yẹn a ní kámẹ́rà o tàbí ṣe prógámù yóò but webcam ni kò sí mọ́ gbé káàkiri so torí pé tá a bá wò pé kákan máa ṣe
a gbọ́dọ̀ mọ rìkọ́ọ̀dù ẹ̀ lẹ̀ kó tó lè jàǹfààní fáwọn míì náà tí wọ́n bá padà fẹ́ wo prógrámù yẹn. so bọ́lá wa kan béèrè pé ìgbà wo làwọn lè mẹ́sẹ̀jì táwọn ti parí ètò mẹ́sẹ̀jì mi lórí WhatsApp kẹ́ẹ̀dẹ̀ fókọ yín sí sí òun lè tè reply inshallah táwọn ti parí prógrámù mẹ́sẹ̀jì mi inshallah màá reply yín. so ó wù ká tètè bẹ̀rẹ̀ ìyẹn náà ó wù ká tètè bẹ̀rẹ̀ rẹ̀ o so a máa bẹ̀rẹ̀ láìpẹ́ ṣùgbọ́n a ní di kámẹ́rà àtàwọn nǹkan tí mo sọ yẹn so kámẹ́rà bíi 150 máìkì yẹn tọmọ náà ẹgbẹ́ mo tẹnu pé tọmọ ọ̀sẹ̀ báyìí sẹ́rẹ́ eléyìí sì ni tó wúlò fún bí ẹnjìnà yẹn ṣe sọ o n ta bá fẹ́ ra èyí tó jọrú iṣẹ́ tí mo sọ yẹn o irú ìta máa rà nìyẹn kì í ṣe irú àwọn ilé ìyẹn bóyá 80,000 naira òun náà sọ wípé wọ́n ń ta ìyẹn so àbí Allah subhanahu wa ta'ala ilé ìtarí sọ lónìí kọ́lọ́n kó gbà ní ìjọsìn ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa. so bí mo ti sọ àfẹ́ kí prógámù yẹn kó mọ pẹ́ pọ̀ jù torí àwọn nǹkan míì téèyàn máa jájá irun Salatul Maghrib ní Èkó bíbá yìí ó tètè ń wọlé ní ìsinyìí so ẹni wá fẹ́ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ kámẹ́rà àti tí mo sọ yẹn wọ́n lè mẹ́sẹ̀jì mi náà ní orí WhatsApp ọmọ ìyá wa tí wọ́n dẹ̀ dá sí ọ̀rọ̀ pé láptọ́pù tá à ń lò yẹn tó fẹ́ mọ́ áǹgì yẹn nǹkan kan ẹ̀mọ̀ ẹ sábà mi ṣe dùá fún wọn ṣá kọ́lọ́kọ́ bá san lẹ́sùn lóore nǹkan tí wọ́n ṣe nǹkan tó lágbára ni o mo rò pé lè mọ́ láìkẹ̀ ni o torí ó ṣe kọ́kọ́ àwọn náà wo prógrámù ẹlòmíì dẹ̀ kí n lẹ́gbàá nǹkan tó bá ní ṣe tó bá jọrú bí nǹkan báyẹn nǹkan tó ṣe nǹkan tó tóbi ni o wàláhì nǹkan tó tóbi tó jọni lójú òun ni wọ́n ṣe kọ́lọ́bà mi san lẹ́sùn lóore kọ́lọ́bà gbà níjọsìn ní ọwọ́ wọn kọ́lọ́bà àwọn táwọn ń dá sí lọ́nà kan sọ́nà ìkànnà látún ti sọ ọ̀rọ̀ kámẹ́rà yìí àti ọ̀rọ̀ máìkì tó ní ṣe pẹ̀lú kíní bíbéèrè béèrè lọ́wọ́ àwọn èèyàn káàkiri yẹn náà ìnáwó kan ní ìyẹn náà wọ́n tá à ń dá sí lọ́nà kan sọ́nà míì ọlọ́ba sẹ́nìkọ̀kan alẹ́sùn lóore à ń ṣe fún Allah subhanahu wa ta'ala ni à ń ṣe fún ẹnìkankan à ń ṣe fún kárẹ́sàn lórí ẹ̀ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala òun ni la fi ń ṣe so kọ́lọ̀ kó wá jẹ́ ká rí lọ́dọ̀ Ọlọ́run ọba kódà mi mú sí fẹ́ qualify nìyẹn mi mọ́ so kọ́lọ̀ kó sà kún wa lọ́wọ́ sọ́tà abẹ́dá sí náà alẹ́ mẹ́sẹ̀jì mi privately inshallah subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية ندعو إلى الله. Ibẹ̀ ni kò ti dá mi lọ́lá, ibẹ̀ ni kò ti dá mi lọ́lá, Sàlàfíà tààrà ìmọ̀ mímọ́, Súnà Nábì tààrà ìmọ̀ mímọ́, ibẹ̀ ni kò ti dá mi lọ́lá. Má jẹ́ ń ṣe bídíà kí n tó jẹun, má jẹ́ ń ṣe bídíà kí n tó mu, Sàlàfíà tààrà ìmọ̀ mímọ́, Súnà Nábì tààrà ìmọ̀ mímọ́, ibẹ̀ ni kò ti dá mi lọ́lá. Má jẹ́ ń re ṣọ́ọ̀ṣì kí n tó jẹun, má jẹ́ ń wẹgbẹ́ àwo kí n tó mu, Sàlàfíà tààrà ìmọ̀ mímọ́, Súnà Nábì tààrà ìmọ̀ mímọ́, ibẹ̀ ni kò ti dá mi lọ́lá. Ibẹ̀ ni kò ti dá mi lọ́lá, ibẹ̀ ni kò ti dá mi lọ́lá,
sàlàfíà tààrà ìmọ̀ mímọ́ súnà nàbí tààrà ìmọ̀ mímọ́ ibẹ̀ ni kò ti dá mi lọ́lá. Ibẹ̀ ni kò ti dá mi lọ́lá, ibẹ̀ ni kò ti dá mi lọ́lá. Sàlàfíà tààrà ìmọ̀ mímọ́, súnà nàbí tààrà ìmọ̀ mímọ́, ibẹ̀ ni kò ti dá mi lọ́lá. Má jẹ́ n ṣe bídíà kí n tó jẹun, má jẹ́ n ṣe bídíà kí n tó mu. Sàlàfíà tààrà ìmọ̀ mímọ́, súnà nàbí tààrà ìmọ̀ mímọ́, ibẹ̀ ni kò ti dá mi lọ́lá. Má jẹ́ n re ṣọ́ọ̀ṣì kí n tó jẹun, má jẹ́ n wẹgbẹ́ àwo kí n tó mu. Sàlàfíà tààrà ìmọ̀ mímọ́, súnà nàbí tààrà ìmọ̀ mímọ́.